the greatest mistake tí olóyè Sunday Igboho ṣe ó ní pé ó sòjọ́ tó ń wọnú igbó yẹn kò yẹ kó sòjọ́ tó ń wọ Old Ọ̀yọ́ park yẹn síta pátápátá kódà ó yẹ ká máa gbọ́ bí rúmọ̀ ni pé ó wọnú park kò wọnú park ó wọnú park kò wọnú park ó tó di pé àwọn èèyàn ó mọ̀ wípé ó wọnú igbó yẹn lọ sí anything yóò ti kan àwọn bandit yẹn lára tí báwo fẹ́ fún tẹ̀ nígbà táwa kékeré tó bá ṣe bàbá wa wọ́n bá fẹ́ nà agbádá ni wọ́n wọ̀ sùn mọ̀ pé ti experience agbádá ni wọ́n wọ̀ sùn ẹgbà ń bẹ ẹnu agbádá yẹn o yóò àkọwọ́ sẹ́yìn inú agbádá ẹ mọ̀ káàárọ̀ o yóò tún koríkẹ́ o kí ló dé tó wọlé àwọn lọ sí ibìkan wo ọmọ máa ń rìn bẹ́ẹ̀ sáà lọ sùn tiẹ̀ kò sí wàhálà ẹjọ́ jẹun o kò ní rìn bẹ́ẹ̀ mọ́ lọ́la wọn náà má ní irú rẹ̀ mọ́ ẹgbẹ́ wà ní ibi tó fi pamọ́ sí ilẹ̀ bá mọ́ ó kọ́wọ́ sẹ́yìn báyìí tó wà gbádá dé ìyájẹ̀ yálà yẹ ká ní alẹ́ yẹn ló ti ń straight yẹn gba ò ní solé mọ́jú o ó ti fi blọ́lá fẹ́ gba sínú aṣọ nígbà tó yọ ṣe àyàndá o ọmọ kú àná ẹkú rìn àná bẹ́ẹ̀ ni ẹ mọ́ rin o kó tó dìde ẹgbà mẹ́rin mẹ́ta bá ọ. so wọ́n tẹ̀ ní oko ẹyẹ inú ẹyẹ ló máa ń gbé you don't lose out your plan and that was what affected him because àwọn yẹn ti mọ̀ pé ó ń bọ̀ àwọn yẹn mọ̀ tẹ̀rẹ̀ yẹn ju òun gangan lọ tẹ̀rẹ̀ tó gbà wọlé yẹn àwọn bandit yẹn mọ̀ ju òun gangan lọ ibi tó gbà wọlé gangan wọ́n ti mọ side ibi tó ń gbà wọlé bọ̀ yẹn owó àgbà tó tún wá ń pín àwọn ọmọ òun gbé sórí social media wọ́n gba side bí wọ́n gba side bí wọ́n gba side bí no mo wà sọ fún àìpọ́n ní àwọn agbófinró pé wọ́n wà pẹ̀lú wọn they supposed to have cautioned him then you don't have to do this wọ́n sọ pé àti rí màálù ibi tí màálù yẹn wà àwọn èèyàn ló wà níbi màálù yẹn àwọn èèyàn ń wò náà so ó ti get location wa they will change location gbàtó dẹ̀ ti di pé ẹ̀yin ẹgbà bí tó dẹ̀ sọ ẹ̀ tó dẹ̀ mi ń wò láì bó ṣe ń sọ ẹ̀ náà èmi náà ń wò pé now àwọn èèyàn sọ pé ibi ló gbà wá o ṣe bí wọ́n ti ń plant hand grenade àbí kí wọ́n pé sójú ọ̀nà fún wọn tó náà mọ ibi tó máa gbà wá but when he entered that bush láì sí anybody's kí lorúkọ ẹ̀ information tí wọn ò mẹ́nìtì ó kàn lójijì kódà tá a sọ ìbóyá kò bá ti rí àwọn ọmọ yẹn gan close láti free bẹ́ẹ̀ tí tó ṣẹlẹ̀ àkọ́kọ́ yẹn ó ti dàbàrú gbogbo movement yẹn and I warn him for the first time if you since the first time kó tó di pé ó ní case tó lọ kú tọ́ntọ́ stanley salongba yẹn gbà yín ni mo ti ń wọ̀ ọ̀nù ẹ̀ wípé kó ṣe nǹkan kan ó ti bà plan yẹn jẹ́ àwọn ọmọ bíi mẹ́ta àbí mẹ́rin náà wọ́n dìnnà wọ́n sọ sí kò sí tó kú nu according to them but irú Yorùbá máa ṣẹlẹ̀ táwọn Yorùbá mọ ibi tí ó gbà wọ́n á bù ṣe ni even go according to his media something with what I received this morning ó ní gbogbo tí màá sọ fún yín lónìí òtítọ́ ọ̀rọ̀ tí tẹ́ yìí rí òtẹ́ inú rí pé òtọ́ wà ń bẹ̀ ni gbogbo tó ṣẹlẹ̀ nínú igbó tí Sunday Igboho àtọmọ ẹ̀ wọ̀ ọmọ ẹ̀yìn ẹ̀ wọ̀ gbogbo ẹ̀ pátápátá ni ẹ̀ gbọ́ nínú interview yìí gbogbo ìgbésẹ̀ tí ààrẹ Gani Adams gbé lẹ́tọ̀ náà fi sọ pé yes òun náà ò ní dèrò ẹ̀yìn gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lónìí gbogbo tó ṣẹlẹ̀ lọ́rọ̀ òṣèlú àti ní orílẹ̀-èdè yìí nípò ààrẹ àti ọ̀nà táfi lè yọ nínú jàǹdùkú àti wàhálà yìí nílẹ̀ lórí lórí gbogbo ẹni máa ń yànnà náà lórí ìbánisọ̀rọ̀ wérọ̀ yìí ojú tẹ fi ń wò mí kò ní fọ́ o. mo kí yín káàbọ̀ sórí ètò bàbá àdúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àǹfààní tẹ́ máa fún wa láti máa bá yín sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí a wá bí ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tí a wá bá yín sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti káàkiri ní gbogbo ilẹ̀ ìlú tí a wà yìí bàbá ẹ bá wa sọ wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ṣókí ẹ bá wa sọ̀rọ̀ nípa ti ààbò ẹ bá wa sọ̀rọ̀ nípa ti òṣèlú àti ti Oríyọmí Hamzat gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ àti ọ̀nà tí wọ́n lè gbégbà láti lè jẹ́ kí gbogbo àwọn nǹkan yìí kó dópin ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí fọ́nrán yẹn jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan sára sí yín ni pé ẹ kú ìlàkàyè ẹ dẹ̀ kú bí ẹ ṣe sọ̀rọ̀ pẹ̀lú òtítọ́ torí ọ̀pọ̀lọpọ̀ rí pé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ nínú fọ́nrán yẹn òtítọ́ ọ̀rọ̀ ni òun la ṣe padà wá torí nígbà tí fọ́nrán yẹn jáde a rí àwọn ìgbésẹ̀ kankan tí àwọn tí ẹ dárúkọ yìí àgàgà Ìbà Gani Adams a rí àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé a tún rí àwọn ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho lẹ́yìn ìgbà tí fọ́nrán yẹn jáde ìtumọ̀ pé gbogbo ohun tí ẹ sọ lọ́jọ́ náà lọ́rùn gbogbo ẹ̀ ló dé ọ̀dọ̀ àwọn ẹni tí a ń sọ yìí látúnṣe tọ̀ yín wá lọ́jọ́ títò ní pé lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ yìí kí ló tún kù tẹ̀tú lérò pé wọ́n tún lè ṣe láṣẹ tọ̀ yín wá lọ́jọ́ títò yìí.
mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá nílé lóko lọ́nà lókè odi àti gbogbo ẹni tí ò sọmọ ilẹ̀ yìí níbikíbi tẹ́ ti ń wò mí ní ilẹ̀ yìí lókè òkun ní òkè ọ̀sà ìbáàjẹ́ àárọ̀ ìbáàjẹ́ ọ̀sán ìbáàjẹ́ alẹ́ His Special Majesty ààrẹ ọba ambassador Dr. Adéyẹmí olórúkọ mi ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá. Ẹ wò kí n tó bẹ̀rẹ̀ náà lé níyì wọ́n ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bíi pé ọlọ́ṣà kó ẹrù ẹni lọ ni. Kíní kan máa ń yà mí lẹ́nu pé àwọn tó wà lókè òkun ó dà ìpọ́rọ̀ yìí ká lára jù. Mo dẹ̀ dúpẹ́ pé bí wọ́n ṣe ń pè bí wọ́n ṣe ń comment bí mo ṣe ń dá wọn lóhùn làwọn náà ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ni fún tí mò ń sọ fún wọn. Mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ Miss Victoria Yemisi láti USA. Mo sì dúpẹ́ lọ́dọ̀ Akínọlá Ayọ̀délé láti Paris, France, because wọ́n ti láti jọ interview yẹn àárọ̀ wọn á pè ọ̀sán wọn á pè alẹ́ wọn á pè in fact wọ́n bá mi sọ̀rọ̀ débi pé wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn ń bọ̀ tó ń lọ nínú ọ̀rọ̀ tó ń lọ pé àwọn ti mọ̀ pé àwọn ti ń support wrong people tẹ́lẹ̀ but this time àwọn mọ̀ pé traditionally many things can happen but agbára ò sí fún àwọn oní ìbílẹ̀ wa lórí ẹni tí yóò ṣe ogun láyà abẹ́ tí yóò ṣe kankan tó wọnú gbọ́tán ní yóò ra màálù yóò sì rówó ìrádìyẹ pàjẹ́. If are these people pé kó nírú àwọn tí support tẹ́lẹ̀ it could have been a different thing. Ọpẹ́ kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tá a sọ mo fẹ́ fi yé gbogbo ọmọ Nàìjíríà mi ò tako ẹnì kankan o. Mo fi Ọlọ́run ọba mi ò kórìíra Ìbà Gani Adams. Láti ilẹ̀ ẹni tí èmi ń fi tiẹ̀ tí mo fi ń ṣe àwòkọ́ṣe kì í ṣe pé lọ́jọ́ orí àbí kankan o pé èèyàn lè bold báyìí èèyàn lè good báyìí ṣe bá wà láyé nígbà tí Time Magazine tí ó gbé jáde ní young boy nígbà tó ka cups lẹ́wọ́ tó mọ̀ sórí he has played his own part but we are doing it to encourage him and we thank God he's listening to the encouragement because lẹ́yìn ìgbà tí mo ṣe tàbí tọjọ́ kejì ó ṣe press conference ó release press kiri kan mi ò lè sọ bóyá tèmi ló gbọ́ torí àwọn ọmọ ẹ̀ reply mi mo dẹ̀ pé tó mú ọmọ ẹ̀ reply mi òun náà ti gbọ́ tó ṣẹlẹ̀ ó pé press ó ṣe press release pé kì í ṣe pé òun ò fẹ́ ṣe ó dẹ̀ dúró de any something mọ́ ṣùgbọ́n ibà yìí dógun jà òun fẹ́ support from different type of people good it was a good move. I had a news today again highly impressed inú mi dùn pé àwọn ọmọ rẹ̀ wọ́n ti wọnú gbogbo tẹ̀lé pé bàbá ń bẹ láàfin gẹ́gẹ́ bí ibà ó dẹ̀ ń control wọn ó ń fún wọn ní àtìlẹyìn tó yẹ a rí àṣeyọrí tí wọ́n ti ṣe látàná dè nínà bóun ṣe wọ sáìdì ibìkan lọ yẹn ó ṣe àṣeyọrí tí olóyè Sunday Igboho wọ ibìkan lọ tó náà ṣe àṣeyọrí bíi tá à ń gbọ́ kí àwọn Àgbẹ̀kọ̀yà náà wọ bòmíì lọ fún àṣeyọrí àwọn Òkè Mẹ́sì àbíbo náà pè rẹ̀ ní Èkìtì àwọn ẹ̀ ti wọ láti bí èmọ́tì náà wọ́n ṣàṣeyọrí ṣé bíbẹ̀ ni wọ́n ti mú ọmọ tá a rí stripe trọ́sà tó wọ̀ ó jọmọ́ ti ẹni tó dúnbù ti tíṣà tí wọ́n níbi tó ti ń dúnbù tíṣà táwọn èèyàn dẹ̀ confirm pé it must be him ó wá nǹkan lọ sínú gbóná fi mú lókè Mẹ́sì agbọ́lé ní iná pé ara àwọn tó tún jáde nínú gbó tán wá nǹkan lọ ara àwọn ọmọ Gani Adams wọn so ohun tá à ń fẹ́ kó ṣẹlẹ̀ kí ṣe pa jọ́ta anybody ó ní pé gbogbo nǹkan tá à ń sọ yìí kó máa change ipa tiwa kò tí ì wá tán síbẹ̀ gbogbo Yorùbá tó jogún agbára gbogbo Yorùbá tó jogún nǹkan lọ́dọ̀ bàbá wọn tí wọ́n lè yọ wá kúrò nínú ìgbèkùn yìí ẹ yé fi nǹkan jogún lọ́dọ̀ bàbá yìí máa fi ṣiṣẹ́ wòlíì ṣiṣẹ́ àfáà ṣiṣẹ́ gbájúẹ̀ àwọn èèyàn ní agbára láti lè sọ pé dúró síbi tó wà nínú ẹ̀ mú ẹ àbámú ẹ tó dẹ̀ dúró síbẹ̀ tí wọ́n bá amúnimíyè ń bẹ nílẹ̀ Yorùbá náà wọ́n ń lò ó sí wọ́n fi mú yẹ ọmọ ìjọ ni wọ́n fi mú yẹ àwọn tó ń gbàdúrà lọ́dọ̀ wọn ni tó o bá fẹ́ rí àṣírí àwọn wòlíì èké mú girlfriend díẹ̀ àbí woman friend tó ràn lọ́wọ́ láti ìlú òyìnbó ó wá Nàìjíríà mo lọ sọ́dọ̀ kó ṣàdúrà pé tí mo sọ pé ó ń ràn mí lọ́wọ́ tí mo fi lówó tí mo fi di mílíọ̀nìyàrí láàárín 14 days tó dé kò ní rántí ẹ̀mọ́ ọ̀dọ̀ wòlíì ni ó wọ̀n sùn bí ó bá sọ́ra gan á lóyún fún wòlíì yóò fẹ́ wòlíì ó gba gbowó yẹn yóò kọ́ chọ́ọ̀chì yóò mọ gun mọ́tò ńláńlá ni bí ó bá sọ́ra ọ̀tá onítòó ya wèrè o àbí kí wọ́n ṣe kó tiẹ̀ mọ́nà tí chọ́ọ̀chì kó mọ́nà tí yẹn mọ́ ságbára yẹn sẹ́wọ̀n ò lè lò fún àwọn tó wà nùgbó yẹn ni ariwo tá à ń pa nìyẹn àhéètì ẹnìkan bẹ́tàdíkọ́lé bá ṣe ń sọ ó ń jáde mo rí máa kan tó ní òun ọmọ OPC Gani Adams tó ṣépè lé ọ̀tá ara ìdílé ẹ̀ ọ̀tá Sunday Igboho ló ṣépè fún torí kì í ṣe Sunday Igboho ló ṣépè fún pátápátá Yorùbá ò yẹ kó dìde this time ó lóun ṣépè lé ẹni tó ń gbé ìgbésẹ̀ ẹjọ́ ẹ ló sùn ti fíìmù ó sùn ti tíráàkì ó sùn ti kinní kan ó ṣe ìfẹ́ ó ṣe kinní kan ni good ṣé bó ti wọnú gbé ṣé bó ti sùn tẹ̀ lọ́sìn ṣé bẹ́ẹ̀ yìí fúnra yín náà
ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ ti yín ohun tá a fẹ́ nìyẹn náà. How can you come on here Yorùbá ẹ jẹ́ ká wo kíní níbi tí ní angle tí mo sọ fún yín ní the other interview. Mo ní èyí tí local government chairman ṣe ó engineer àwọn Fúlàní yẹn pé káyẹlẹ ó ti lè go against wọn àwọn náà go against ẹ ṣe bá ọmọ kékeré kan pa báyìí ló bẹ̀rẹ̀ sí ní pèlè èèyàn lórí kíní. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n tó wá tó pẹ̀lẹ́ l'OPC tó wá dìde tó bẹ̀rẹ̀ sí ńlá ní sépè fún ọ̀tá Sunday Igboho tó mọ̀ pé bó bá nà kàkan sẹ́nìkan ẹgbẹgbẹ̀rún ló wá sọ́dọ̀ ẹ̀ tó wá sí irú yẹn òun ló tó fún wọn ní moral táfúlà níyẹn míì tó wá ń jáde tó sọ pé tó bá bí ìyẹn dákó wọnú gbó á dì pẹ̀lú ẹ̀ á sì kiri kan ẹ̀jẹ̀ sọ kiri kan ká ní script ní Sunday Igboho heart ká ní fíìmù ló heart ó sàsọ àríkó ń bá àwọn Fúlàní yẹn sọ̀rọ̀ àríkó àwọn Fúlàní yẹn ń bẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀yin tó kù bá tẹ̀lé that strength ẹ̀rù á bá Fúlàní. Then olóyè Sunday Igboho sọ kankan spokesman ó sọ mo sì wo fídíò yẹn láàárọ̀ yìí ó ní there is what ó láwọn ò lọ lásán Sunday Igboho ẹ̀tọ́rẹ̀ ò lọ lásán ó ní Miyetti Allah representative wà pẹ̀lú àwọn ó ní security operative wà pẹ̀lú àwọn so that means they organize it kì í ṣe pé ó lọ illegal outing. Ẹ jẹ́ káwa tó kù náà ká kankan fún àwọn tó ṣe kúdùsì àbí kúdùsì ni wọ́n pè fún ààrẹ Gani Adams pé òun náà gbéra gẹ́gẹ́ bí akọni ó ti bẹ̀rẹ̀ báyìí èyí tó kù tẹ lágbára ńlẹ̀ Yorùbá tẹ nífọ̀n lẹ́ẹ̀kan náà ẹ má dúró Àgbẹ̀kọ̀yà ẹ dìde gbogbo ọ tó mọ̀ pé ó lágbára níbì kan ẹ dìde nílùú tí wọ́n ti bí èmi wọ́n ti dìde tipẹ́ ó dẹ̀ pé kíní yẹn ó ti ń lọlẹ̀ díẹ̀ tí gbogbo ẹ bá bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tí àwọn Èkìtì wọnú gbó lọ́dọ̀ wọn tí Kwara wọ forest lọ́dọ̀ wọn tí Kogi wọ forest lọ́dọ̀ wọn tí Ọ̀yọ́ wọ tí Ọ̀ṣun wọ ìṣẹ́jú mẹ́rin lẹ́bí máa kó gba àwọn yẹn máa rin ṣe bínú gbó yẹn àtúngbọ́rò ìkọ́sí pé àwọn tí ẹ mọ̀ pé nínú Old Ọ̀yọ́ park yẹn mineral resources wà ńbẹ̀ wọ́n mine nínú ẹ̀ àwọn èèyàn ò lè ṣe legal mining láì jẹ́ pé àwọn tó wà ní ipò tó wà níjọba pé wọ́n tì wọ́n lẹ́yìn and that is why they are reluctant wọn ò fẹ́ ká sí rí yìí ó tú ẹ wo àwọn foreigners tí wọ́n rí inú bẹ̀rẹ̀ tí wọ́n ṣe oríṣiríṣi tí wọ́n kó pẹ̀lú gbogbo equipment according to news unconfirmed now Alant Sunday Igboho group pé wọ́n ti discover àbí tó ti ṣe ammunition ṣe gbogbo ẹ̀mẹ́ àṣàtì ìkílè níyì so n ta fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ọkàn gbogbo owó balẹ̀ ọmọ gbogbo Nàìjíríà pátápátá pàtàkì lọ́lẹ̀ Yorùbá àbọ̀ kúrò nínú gbèkùn yìí. Ẹ ṣeun gan-an bàbá níbi tí ẹ tún sọ̀rọ̀ dé yìí a tún rí pé lẹ́nu ijọ́ mẹ́ta yìí a rí pé ní ìlú Ọ̀yọ́ a rí pé gọ́vnà Ṣèyí Mákindé a rí pé wọ́n ti sọ pé kí kọ́fì kí àwọn kan bẹ̀ sí rìn láti aago 6 ìdájí títí di aago 8 alẹ́ bàbá ṣé nǹkan tí wọ́n ṣe ṣé òun ni ọ̀nà tó tọ́ láti rí òdodo ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àbíkẹ́ ìgbésẹ̀ gidi lọ́gbé lórí nǹkan tí wọ́n sọ yìí. náà tí security bá wà ládùúgbò kan gọ́fìnà ní agbára láti declare curfew bẹ́ẹ̀ curfew tiẹ̀ ó tún yàtọ̀ sí ìtàwọn tó kù ń declare I don't know the motive behind it. Èmi ò sọ pé against ẹnìkan àbí about ẹnìkan everywhere tó ti ń declare curfew bóyá láti aago 6 ìrọ̀lẹ́ àbágo 7 ìrọ̀lẹ́ pátápátá ó yájú 5:30 nírọ̀lẹ́ títí di bí 5:36 a.m. ni I don't see anywhere tó ti ń declare curfew 4 ìrọ̀lẹ́ títí di 8 àárọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba lọ bí iṣẹ́ náà so ẹni tó ti wà níbi iṣẹ́ yẹn tó máa close níbi iṣẹ́ 4:35 ṣé kò ní wọlé ẹ̀sùn ni then I don't know almost talking on the last interview I don't want to talk much about Makinde again because I pé Makinde is trying to lose it bóyá political kíní tó ṣẹlẹ̀ sí yẹn ó fẹ́ fi yé pé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ I'm nothing I don't care about you again because coffee yẹn ó ní effect lóòótọ́ sẹ́mi pé àárín òru yẹn làwọn bandit àtàwọn ajẹ́nipa máa ń wá sí gbòòrò wá sí so tó bá máa declare coffee I thought it's supposed to have revealed maybe 6 or 7 in the evening to 5:30 or 6 a.m. láàárín ìgbà tí coffee yẹn dẹ̀ wà láti jẹ́ kí agbófinró kí wọ́n lè rí iṣẹ́ wọn ṣe ni because ẹni bá ti lè rìn lásìkò gbà yẹn ẹ ti mọ̀ pé ìrìn ò mọ́ bẹ́ẹ̀ tẹ́ bá declare coffee látago 4 ìrọ̀lẹ́ títí dago 8 àárọ̀ that means pé you paralyze the economy of that area pátápátá nothing can work again ẹni wà lóko gan many of them yóò tó fọ́ọ̀kù tó kúrò lóko máa bọ̀ wálé náà ẹni tó tajà ní ṣọ́ọ̀bù látago 4-5 kó tó close kó tó máa bọ̀ wá sílé so will those people be sleeping in their shop then 8 láàárọ̀ many workers aago 5 àbọ̀ 6 ni wọ́n jí lọ ṣé báńkì á gbà pé
torí pé coffee wà ní àdúgbò ẹ̀ ló fi resume ní 10 because tá bá fi 8 sí time tó lè jáde lé sí 8:30 dá mi pé kó tó bá kúrò ní 8 kó tó débi sá máa lọ 9:10 and the road will be jam packed that time. So coffee is not a bad kí lorúkọ decision fún gómìnà láti ṣe. Gbogbo gómìnà ló ń declare coffee even in Kogi kó tó di pé gómìnà yẹn tẹ̀lé àwọn ẹ̀wọ̀nú gbó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìjà tó ń ṣẹ́gun pẹ̀lú àwọn tó ṣe ó declare coffee náà. Benue declare coffee but it's from either from 6:37 to 6 or 5:30 a.m. Òru yẹn ni wọ́n ní kí restriction wà fún movement. At least Mori state kan tó declare coffee tó dẹ̀ restrict ọ̀kadà and wọ́n succeed láti mú àwọn bandit because bandit ò lè gbọ́kadà rìn mọ́. They have to be sneaky to buy things outside. They are being arrested. So but from 4 sí 8 yẹn lèmi against. And I know some reasonable Nigeria responsible will know that only intention kan tó fi ṣe bẹ́ẹ̀ is just to punish some certain people. Wow, ẹ ṣeun gan. Bàbá arífọ́nrán kan tó jáde ní àárín ọ̀sẹ̀ yìí tí olóyè Sunday Igboho pẹ̀lú àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n wà nínú igbó tí wọ́n ń try láti lo drone láti jẹ́ kí drone yẹn kó ṣiṣẹ́ káàkiri. Ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí fọ́nrán yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ní pé àní gbogbo tactics gbogbo ọpọlọ tí wọ́n bá fẹ́ lò nínú igbó kó má fi sórí social media mọ́ torí pé láàrin ọ̀sẹ̀ yìí náà la rí pé nínú àwọn ọmọlẹ́yìn Sunday Igboho wọ́n yìnbọn fún wọn tí ìbọn dẹ̀ mú wọn ní pé gbogbo nǹkan tí wọ́n ṣe yìí tí wọ́n fi sórí social media yìí òun ló fi ń jẹ́ kí àwọn Fúlàní kó fi lágbára láti lè mọ ibi tí wọ́n kù sí. Bàbá kí lẹ rí sí nǹkan yìí sà. It's not even today láti first time tí mo ti ń gbé àti tàbí tí mo ti ń ṣe program òun wá sọ pé Sunday Igboho is too open. Maybe the media outfit is not that way. I understand. Wọ́n wà coordinated. But I love the guy that is representing him now. Pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu ẹ̀ lánàá àti èyí yìí. Ó ní many things ti ṣẹlẹ̀ táwọn gbọ́dọ̀ gbé jáde tó jẹ́ secret something. Pé ìfà tó jẹ́ pé òun sọ̀rọ̀ jáde sí ni pé nítorí wọ́n sọ pé àwọn ṣúùtì kí lorúkọ ẹ̀ fíìmù ní kinní kan ló ń jẹ́ kó ń gbé jáde kí wọ́n lè gbọ́ tó ti ṣẹlẹ̀. And it's not what happened now. It's what happened yesterday or day before yesterday. Now, let me tell you one thing. He has exposed himself. Ṣebí social media làwọn if you post tí wọ́n ṣe síta. That means they are connected to him. Tí bandit bá lè pe very dark man tó lè pe àwọn content creators. Ṣé that means pé wọ́n follow wọn. The greatest mistake tí olóyè Sunday Igboho ṣe ó ní pé ó sóòjọ́ tó ń wọnú igbó yẹn. Kò yẹ kó sóòjọ́ tó ń wọ Old Ọ̀yọ́ park yẹn síta pátápátá. Kódà ó yẹ ká máa gbọ́ bí rumor ni pé ó wọnú park kò wọnú park ó wọnú park kò wọnú park. Ó tó di pé àwọn èèyàn ó mọ̀ wípé ó wọnú igbó yẹn lọ sí anything yóò ti kan àwọn bandit yẹn lára. Tí báwo fẹ́ fùtẹ̀ nígbà táwa kékeré tó bá ṣe bàbá wa tí wọ́n bá fẹ́ nà agbádá ni wọ́n wọ̀ sùn mọ̀ pé ti experience agbádá ni wọ́n wọ̀ sùn ẹgbà ń bẹ ẹnu agbádá yẹn o yóò àkọwọ́ sẹ́yìn inú agbádá ẹ mọ̀ káàárọ̀ o yóò tún koríkẹ́ o kí ló dé tó wọlé àwọn lọ sí wo ọmọ máa ń rìn bẹ́ẹ̀ sáà lọ sùn tiẹ̀ kò sí wàhálà ẹjọ́ jẹun o kò ní rìn bẹ́ẹ̀ mọ́ lọ́la wọn náà má ní irú rẹ̀ mọ́ ẹgbẹ́ wà ní ibi tó fi pamọ́ sí ilẹ̀ bá mọ́ tó kọ́wọ́ sẹ́yìn báyìí tó wọ agbádá dé ìyá jẹ ìyá láyẹ ká ní alẹ́ yẹn ló ti ń straight yẹn gba òní solé mọ́jú o ó ti fi blọ́là fẹ́ gba sínú aṣọ nígbà tó yọ ṣe àyàdá ọmọkú àná ẹkúrin àná bẹ́ẹ̀ ni ẹ mọ́ rin o kó tó dìde ẹgbà mẹ́rin mẹ́ta bá ọ. So wọ́n tẹ̀ ní oko ẹyẹ inú ẹyẹ ló máa ń gbé. You don't lose out your plan. And that was what affected him. Because àwọn èèyàn ti mọ̀ pé ó ń bọ̀. Àwọn èèyàn mọ̀ tẹ̀rẹ̀ yẹn ju òun gangan lọ. Tẹ̀rẹ̀ tó gbà wọlé yẹn, àwọn bandit yẹn mọ̀ ju òun gangan lọ. Ibi tó gbà wọlé gangan, wọ́n ti mọ side ibi tó ń gbà wọlé bọ̀ yẹn. Owó àgbà tó tún wá ń pín àwọn ọmọ, òun gbé sórí social media. Ìwọ gba side bí, ìwọ gba side bí, ìwọ gba side bí. No, mo wà sọ fún ẹ̀pọ́n ní àwọn agbófinró, wọ́n wà pẹ̀lú wọn. They supposed to have cautioned him then. You don't have to do this. Wọ́n sọ pé àti rí màálù ibi tí màálù yẹn wà. Àwọn èèyàn ló wà níbi màálù yẹn. Àwọn èèyàn ń wò náà. So ó ti get location wa. They will change location. Gbàtọ́ dẹ̀ ti di pé ẹ̀yin ẹgbà bí tó dẹ̀ sọ ẹ̀ tó rẹ̀ mi ń wò láì bó ṣe ń sọ ẹ̀ náà èmi náà ń wò pé now àwọn èèyàn sọ pé ibi ló gbà wá o ṣe bí wọ́n ti ń plant hand grenade àbí kí wọ́n pé sójú ọ̀nà fún wọn tó náà mọ ibi tó máa gbà wá. But when he entered that bush láì sí anybody's kí lorúkọ ẹ̀ information tí wọn ò mẹ́nìtì tó kàn lójijì ó
kódà táwọn sọ ìbóyá kò bá ti ráwọn ọmọ yẹn gan close láti free bẹ́ẹ̀ tí tó ṣẹlẹ̀ ọkọ yẹn ó ti dàbàrú gbogbo movement yẹn and I warn him for the first time people since ní first time kó tó di pé ó ní case tó lọ kú tán tó stand lọ sàlọ́ngbà yẹn gbà yín ni mo ti ń wọ̀ ọ̀nù ẹ̀ wípé kó ṣe nǹkan kan ó mọ̀ jẹ́ kí àwọn oníkámẹ́rà social media tó tẹ̀lé ẹ̀ ó jẹ́ pé authorized media kìíní ẹ̀ ló máa lò you shouldn't just allow everybody to video him anywhere tó bá lọ or they will post nonsense bí mo ṣe interview kẹ́kọ̀ọ́ káwọn èèyàn ní access camera mẹ́ta mẹ́rin ó tí mo sọ wọn á doctor ẹ̀ I am a professional broadcaster mo mọ bí mo lè bẹ́ẹ̀ bá sọ pé tẹ́ ẹ̀ bá sọ́ra níbi tọ́rọ̀ Nàìjíríà ń lọ yìí ọ̀rọ̀ wa fẹ́ worst ju ti Libya lọ o ṣe mọ̀ pé ọ̀rọ̀ wa fẹ́ worst ju ti Libya lọ ni mo sọ nígbà bá máa edit ẹ̀ wọ́n yọ ó pa fẹ́ wọ́n yọ ẹ máa bẹ́ẹ̀ àbá sọ́ra o tí wọ́n kàn gbé yàrá pé ọba àṣà sọ pé ọ̀rọ̀ Nàìjíríà worst ju ti Libya lọ they will do the editing so ó yẹ kó fún àwọn authorized báwo náà ṣe pé authorized video cameraman ní kò mọ̀ kì í ṣe anybody if kò rí ìta ló gbé jáde náà it might not be the one that posted it ó lè jẹ́nu àwọn tó tẹ̀lé tó gbé camera tó ń record rẹ̀ you should caution them there shouldn't be anyhow recording anyhow something ó jẹ́ pé authorized media outfit kan ní ọmọ fídíò kan tó bá ṣe ó ti bà plan yẹn jẹ́ àwọn ọmọ bíi mẹ́ta àbí mẹ́rin náà wound náà wọ́n sọ sí kò sí tó kúnnú according to them but irú Yorùbá máa ṣẹlẹ̀ táwọn Yorùbá mọ̀ bí tí ó gbà wọ́n á bùṣẹ̀ ẹni even according to his media something with what I received this morning ó ní àwọn boys méjì kan lórí àwọn báwọn ti ń bọ̀ ibi tí wọ́n ní káwọn gbà yẹn bó ṣe rí ni wọ́n sá wọnú gbó lọ and before they can enter there another ambush come out from somewhere because wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n gbà tí wọ́n bá mọ̀ pé ó ń wọnú igbó yẹn lọ ìka àbísí mo sọ kinní kan ẹnìkan popular man kan kú nílẹ̀ wa bíbá yìí I warn him severally ẹni tó lórúkọ ni ní gbogbo ayé mọ̀ lórúkọ gidi tó bá jáde lọ media manager àwọn Alábẹ́òkúta à ń jayé lọ́wọ́ pẹ̀lú chairman mi à ń ṣe fàájì báyìí a máa kúrò sí à ń lọ sí Ìbàdàn à ń lo Èkó bàbá ẹ máa jẹ́ yórí yín I called him I said this is not ordinary play bọ̀bọ̀ yìí ṣiṣẹ́ fún àwọn kan ni wọ́n pẹ́ pé gbogbo tó bá ti lọ tó ti ń dé ló ń gbé lọ social media àníjọ́ tó máa mú tí wọ́n pa ìyẹn rìkọ́ọ̀dù kìíní yẹn pé báyìí báyìí àwọn tó tún close mọ́ tó lè bá wọn tó pẹ́ pé ẹ wọ́ ọ̀nà ẹni yìí ọ̀nà tẹ́ni yẹn ni wọ́n gbà ẹ̀ kó mọ́ gbà if it's this time tí social media ti le tó báyìí bóyá wọ́n á gbé mi náà pé mo mọ̀ pé wọ́n pa ni mo fi sọ pé kó mọ́ gbà bẹ̀ ẹ tèmi kan fún wọn ni pé eléyìí ò sọ ordinary something mi ò ní gbé ẹ lọ sí bí apalọ̀ kí wọ́n máa fídíò bẹ̀ pẹ́ wo bí tí mo ti ń jayé o mi ò ní pẹ́ kúrò ká ní mo mọ̀ tó ń sọ mi ọlọ́kọ̀ fọ̀rùn kẹgbẹ́ngà Adébóyè Abẹ́fẹ́ a lè lọ tọ́nà mẹ́fà tá máa gbé káàkiri tí ẹ̀gbọ́n bá lọ bì kan tóbìnrin tẹ̀lé tó lọ bì kejì tó bá lọ bì kejì àbí kẹta á di ṣáàjì lédi yẹn yóò tún pè mí aláyé pẹ́tẹ́sì ọmọ àlè wọ́n bá ti lè tẹ̀lé ọdẹ gbóbi tó lọ́tà fi sùn ìyá wọn bá gé orí ẹ̀ òní sọ pé mọ̀bí tá láyé ń gbà because ó ní ọpọlọ ó mọ tó ṣẹlẹ̀ ọgbọ́n orí kọ́ lọ́rùn fi ń dáyàn sí ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó kú ti di eternity so ó ti ṣe mistake please ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn tẹ́ ń wo iṣẹ́ mi yìí iṣẹ́ wa tá interview tí mo ṣe lọ́wọ́ yìí ẹ jẹ́ kó máa dé ọ̀dọ̀ ẹni tó tún lè bá sọ̀rọ̀ every activity sì kàn má gbé jáde mọ́ until even if you want to bring out news it should not be video wọ́n lè gbé news achievement on kí lorúkọ ẹ̀ oral something pẹ̀tọ̀ ohun táwọn achieve báyìí ni o ibi tẹ́ ẹ wà location yín ìtòsí ẹ̀ má jẹ́ kéèyàn mọ̀ I think with that the security will be okay ó dà gan ọkùnrin bá a ṣe wà yìí you shouldn't be go to the same beer parlour every day mo bá lọ because ọsibájì ọba àrí láti bí ọ̀sẹ̀ kan wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ mo ń lọ nìyẹn màá tún change location tí o bá jẹ́ ìyàwó mi tí mo ní kó máa bá mi níbì kan ó bá bá mi bẹ̀lẹ́ bá mi lọ́la ọ̀tún la máa change another place tó ti wá bá mi wá ti débẹ̀ máa ní mi ò sí bẹ̀ wá bá mi níbi báyìí the situation of the country now should be security concerns. ẹ ṣeun gan bàbá nígbà tí inú àwọn ẹlẹ́yìn Sunday Igboho tí wọ́n fara gbàbọn tí ìbọn wọ ara wọn yẹn àtúrò àwọn èèyàn kan tó jáde nílẹ̀ Yorùbá tó sọ pé àní Sunday Igboho lásán ẹnu lásán ló ní kò ní nǹkan kan pẹ̀lú bí Sunday Igboho ṣe ń fọ́ ṣó yẹ kí ìbọn bá àwọn ọmọ ẹ̀ bàbá kí lẹ tún rí sí yẹn. ṣé Sunday Igboho náà yìn níbọn ni ṣé Sunday Igboho náà yìn níbọn òun kọ́ ṣé wọn ò pa sójà ṣé wọn ò pa àmì ní ayé ìjọ́un
àwọn alágbára ilẹ̀ Yorùbá tá gbórúkọ wọ tá tán halẹ̀ tá ṣe gbẹ̀ ṣé wọ́n pọ̀ mọ́ wọn lójú ogun ni Fúlàní lóògùn náà abẹ́ẹ̀rí Fúlàní tó wà lórí social media tó gbé AK-47 tó ju kíní kankan tó dẹ̀ ó yín AK-47 mọ́ rẹ̀ tí ò dẹ̀ ṣe kankan ìfún nínú àwọn ọmọ tí Sunday Igboho gbé lọ kó ṣe oògùn ayẹta fún wọn kó ṣe ẹ̀wọ̀ fún wọn kó ṣe gbogbo ẹ̀ èèwọ̀ wà náà bẹ́ẹ̀ náà dẹ́ ti lè jẹ èèwọ̀ náà bẹ́ẹ̀ ni ẹni tó yìnbọn fún ẹ kí ló mọ̀ tó jẹ́ lágbára ibi tí agbára tẹnìkan ti bẹ̀rẹ̀ ló ti máa parí olórí burúkú ló sọ pé ṣé kò lóògùn ni káni Sunday Igboho la ni wọ́n yìn níbọn pé ọ̀tá wọ ẹsẹ̀ rẹ̀ sí kó dèmi gáfi rẹ́rìn. ẹ fi wọn rẹ́rìn. má fi rẹ́rìn tóró mo ti rí fídíò sọ pé mo lè command ìbọn lẹ́niwé àkówá ìsọ́nà everybody is powerful and I believe is powerful ẹgbẹ́ Yorùbá tí mo sọ bẹ́ẹ̀ kọ́ ló ní ìbọn bá anybody lè fi ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ nínú àwọn ọmọ tó tẹ̀lé kì í sọ ọmọ 50 ló kó lẹ́yìn náà nínú àwọn tó tẹ̀lé ìfúgà àwọn tó lágbára láyé ẹjọ́ tí táǹkan kan sára sí tí gbogbo ayé tó ṣe gbogbo ẹ̀ fún a mọ̀ pé wọ́n lójú ogun òun pé padà náà kò sí ológun bó ṣe lágbára tó lè lójú ogun kò pé padà kò sí bí alágbára yẹn ṣe tó agbára yóò ẹgbọ́ tó sọ pé àtàkùrọ̀ wọnú àdó kò lè mọ́mọ́ inú ẹ̀wọ́ bó bá mú wọ́ àwọn ò lè mú jáde it's not easy pé sọ ìbọn bá ọmọ ẹ̀ kò sí tó kúnu wọn even gan náà tí bàbá ó fọ́n mọ́ mi ibẹ̀ náà ti ń pe ọ̀tá yẹn jáde ṣé kò lóògùn náà pọ̀ ọ̀tá jáde ni ṣé bóun tẹ̀lé wọn lọ́nu gbó ká gbọ́ pé kankan ṣe lágbà tó ti lọ ni òun ẹgbàgbé ọ̀tẹ̀ ní gbogbo yẹn gbogbo ìtàn sọ yẹn ọ̀tẹ̀ ni. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí àtúnṣe gbọ́ náà ẹ sọ náà ní ọ̀sẹ̀ tó kọjá ní pé àwọn olóyè ìlú àti pásítọ̀ ìlú tí wọ́n ti já àwọn ọmọ Èkó ní pé wọ́n ọwọ́ ti tẹ̀ wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń rò tẹ́lẹ̀ pé àwọn politicians ló ń wà nídìí kìíní ṣùgbọ́n nígbà tí a tuntun gbọ́ pé àwọn olóyè ìlú tó yẹ pé wọn ò ń ṣe olóṣèlú o àti pásítọ̀ tó ń ṣe olóṣèlú o pé ọwọ́ ti ń tẹ̀ wọ́n pé àwọn náà pẹ̀lú àwọn èèyàn tó ń fìnáàsì nǹkan tó ń ṣẹlẹ̀ ní bàbá ibo la fẹ́ mojú sínsìn. mo like kó sọ pé àwọn náà pẹ̀lú the politician are there politician wà ń bẹ̀ àwọn olóyè ò finance wọ́n aid ni they are different from finance or aid àwọn olóyè yẹn aid àwọn ṣiṣẹ́ tí wọ́n fi bandit yẹn jẹun ni tí wọ́n fi ń gbowó tí wọ́n fi ń bọ́lá tí wọ́n fi ń bùgá ṣe understand but the ìròmí tó ń jó onílù ẹ̀ wà ní abẹ́ omi all these bandits àwọn big men and politicians are behind them ẹ jọ ta ló ń lọ kó ammunition yẹn fún wọn ta ló lọ kó ammunition fún wọn can you carry AK-47 nínú mọ́tò ẹ̀ kó o gbé dé Ìbàdàn successfully tí ìbá jẹ́ pé ẹlẹ́dàá ẹ̀ tì ẹ́ lẹ́yìn wọ́n rí ìgbọ́ ṣe bí wọ́n ṣe stop and search fún ẹ but wọ́n kó consignment náà fi kó àwọn ammunition wá fún wọn nínú igbó ṣe bẹ́ẹ̀ nìkan ló ń kó fún wọn tọ́lọ́pọ̀ òsì mẹ́ni tọ́lọ́pọ̀ òsì ń gbòòrò ni so sẹ́rí àwọn olóyè yẹn ti wọn ìjẹkújẹ èmi náà fẹ́ kọ́ máṣe bíi tọ́ba kan èmi náà kò sẹ́yọ olóyè tí ò fẹ́ rìn bí Ọọ̀ni of Ifẹ̀ àbí kò sólóyè tí ò fẹ́ lọ pẹ̀lú convoy náà ṣé ẹni tí gbogbo sálárì tí ìjòyè local government fún 60,100 so tó ra táyà mọ́tò sí débi tí ó wà sọ pé òun fẹ́ gbé convoy ẹgbẹ́ Yorùbá mi so àwọn èdè ni àwọn ni wọ́n ti àwọn yẹn lẹ́yìn the sponsor gangan àwọn alágbára àlú àwọn olóṣèlú olówó adìẹ 2 things ní bandit bá wá 3 things olóń promote bandit 1 olóṣèlú tí wọ́n fẹ́ bá ti ìjọba tó wà lórí oyè jẹ́ now ṣé òní ni wọ́n ti kóyàn nílẹ̀ Haúsá ni òní náà ti kọ́ ọmọ ní Borno òní náà ti kọ́ ọmọ ní Nasarawa òní náà ti kọ́ ọmọ ní Katsina tó òní náà ti kọ́ ọmọ ní Kaduna ni Benue Kogi ẹ̀rí demonstration rí ni aṣọ wo lẹ gbọ́ tó dàbí tilẹ̀ Yorùbá yìí bùkọ́ mọ̀ pé Yorùbá náà ni dèdèrè wèrè tó dùn dàrú jù wọ́n mọ̀ pé Yorùbá nìkan ni ò fẹ́ràn ara wọn tí ò fẹ́ àṣeyọrí tẹnìkejì immediately found out that you are doing something good they will find way to tarnish your image wọ́n ti wọ̀ pé tá a bá kó sí àárín Yorùbá ilé kan ó tán àárín wọn dàrú nìyẹn gbogbo ẹ̀ dàrú nìyẹn Yorùbá is the nerves of Nigeria tí kankan bá lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá báyìí tá a bá ti gbé sórí everywhere dàrú ni sọmọ Yorùbá ni very dark man ni láti jọ tí wọ́n ti ṣe nígbà ẹ̀ SARS ṣé Èkó nìkan ni SARS ti misbehave ni and police nonsense ṣé Èkó nìkan ni nígbà tí wọ́n mú Kánú
ṣe bí ọmọ Imo State kí lórúkọ Imo àbí Abia ní Kano oní Kano wa kọ́ ọmọ ilẹ̀ Igbo ní Kano kí ló tó ń wá ṣe protest free Kano lẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ ni wọ́n ti mú Kano ni sẹ́kọ̀ọ́ náà ti dájọ́ Kano bẹ́ẹ̀ tó kọ́ náà ti wá ṣe free Kano náà nígbà máa ṣe SARS ibi ni wọ́n ti gbé iná ti wá ṣe because they know immediately they destabilize Yorùbá land the whole Nigeria ó ti wà affected bí orí la jẹ́ but Yorùbá mi tí ò lọ́kọ́ ló mọ̀ pé a jẹ́ orí and that is ọ̀tọ́ ẹni pé ní Yorùbá bá wà mí kan ibẹ̀ yẹn á dá wọ́n á tó dáadáa bẹ́ẹ̀ Yorùbá ẹgbẹ́ ní ó tó bàjẹ́ ní òní jẹ́ kórìkì níyẹn ṣe until now Ọlọ́run ṣe ti ọpọlọ wa ń jí tá à ń pìkẹ̀ díẹ̀díẹ̀ pé this thing is coming so olóṣèlú wà ń bẹ̀ that is one part political destabilization ó wà nù tó fi sponsor bandit ẹlẹ́ẹ̀kejì òun ni mineral resources ẹ wo gbogbo ibi tí bandit ń dúró sí mineral kan àbí ibì kan wà ń bẹ̀ ẹ jẹ́ ká ṣe example yìí tó wà ní north lithium àbí kí ni gọ́ọ̀mẹ̀ntì pè kíní tí wọ́n náà tọ́nà discover ní north east àti Mustapha ti sọ kíní ẹ̀ ti pẹ́ o Mustapha ti sọ ti pẹ́ pé there is one particular mineral resources òun ni wọ́n fi ń ṣe bátìrì àwọn wọ́n ti porúkọ ẹ̀ àwọn solar ìfapá gbogbo bátìrì tẹ̀rí tá ń lò sí àwọn bátìrì àwọn mọ́tò tí ò lo kíní tó chargeable car kíní yẹn kò ní ìdípò ń lo omi Nàìjíríà ni wọ́n ti ń rí according to them timber right please ẹ má bínú tí bá mi score ti price ó dà pé wọ́n ní £20,000 àbí dollars ni wọ́n pe kílò rẹ̀ now ó ti wà láti ìgbà yẹn Mustapha ẹ ti rántí ìgbà yẹn láyé Abacha ó tó gbà yé Abacha yẹn ló ti wà could you believe pé àwọn kan ni wọ́n ń jí kíní yẹn wà tí òyìnbó dẹ̀ wọ́n fi ẹnìkan tó fi kíní tó fi wọ́n kó wọ́n bá ti ń drop amúnẹ́ ìfọ̀sọ́ ti mọ̀ pé ibẹ̀ yóò bá ti settle ìjọba ò ní ronú débẹ̀ then this man came in ó gbọ́ kíní yẹn ó ní kí wọ́n wà díẹ̀ the mineral resources this thing ó fọ́nà pé kíní yìí ó mà lè sọ Nàìjíríà di nǹkan gidi he first set up a place tó ní bóyá 10,000 metric ton ló máa produce lójúmọ́ ó tún ti set another one tó ní bóyá 40 or 50 metric ton ló máa so kí wọ́n mọ̀ process yẹ níbí nísìn Nàìjíríà ló máa wà á máa process á máa tà jáde yàtọ̀ fún some clique of people tí wọ́n sponsor bandit tó ṣe àwọn tó wà ní ó fẹ́ kí bandit kó lórí they are not happy pote that is one other thing Benue tí wọ́n korí sí ibẹ̀ ní full basket Nàìjíríà pẹ̀lú Kaduna gbogbo bí tẹ́tí pé àwọn àgbẹ̀ concentrate sí yẹn tó mọ̀ pé òun ní area ọrọ̀ ajé tí ń jáde tó pè fún wọn ibẹ̀ ni wọ́n náà korí sí irú ibi tí wọ́n fẹ́ sí ní Ògbómọ̀ṣọ́ mọ́ Ìbàdàn sí mineral resource tó wà ń bẹ pọ̀ wọ́n máa gold ń bẹ àwọn local gan lókè Ògùn wọ́n wá gold this thing is happening but when the bandits are not there ṣẹ́gbẹ́ tí bandits bá ti wà ń bẹ ọlọ́pàá ò lè lọ bẹ̀ àwọn aráàlú ò lè lọ chẹ́kì tó lọ bẹ̀ ò ní ráyè lóko débi tó sọ pé owó wọn bí gold bàbá ẹ̀ wá so they were making money there first is for political the second one is for that mineral resources tí wọ́n rí ń bẹ̀ just to destabilize the government the third one ò ní greediness yìí wa èmi náà fẹ́ lówó mo fẹ́ gé èèyàn ṣe bí Alábẹ́ ní Kwara wọ́n mú baálé Alábẹ́ abọ́bá ni wọ́n bá ṣe 80 million ní àkáǹtì ìyàwó ẹ̀ wọ́n mú ti another abọ́fọ́ community ní Kwara ni wọ́n mú ọba àti olórí ibẹ̀ ẹ̀dẹ̀ náà ti yíyàn kójú kó tó ní Òkè Ọdẹ kó tó di pé èèyàn gidi jẹ ọba Òkè Ọdẹ because they have a good ọba now òun máa sọ pé you don't just underrate people one national union member níbí ni wọ́n lọ fi jẹ ọba lókè Ọdẹ Òkè Ọdẹ has been peaceful torí kúlà fúnra rẹ̀ ẹrù ni and he knows what it takes to secure a place so ó kó àwọn èèyàn ẹ lọ ó ṣe gbogbo tó dá ṣẹgbọn pé kankan ṣẹlẹ̀ lókè Ọdẹ mọ́ ni Òkè Ọdẹ yìí kan náà ó ní chief security officer vigilante head of vigilante ló ti gba ìbọn ló ti gbàbọn lọ́wọ́ àwọn vigilante lọ́nú ugbó wọ́n neutralize àwọn bandit wọ́n lé wọn lọ wọ́n pa wọ́n anyhow àwọn bandit ṣẹgbọ́n ní pẹ̀lẹ́ ni ṣé tìjọba gidi bá wà pé kó gbé lórí vigilante Òkè Ọdẹ yẹn nígbà yẹn kí ló dé tó gba ìbọn ní ọjọ́ sátidé tó ló fẹ́ lọ sáfíìsì ẹ̀ wọ́n dà padà ní ìrọ̀lẹ́ Sunday ẹ̀dẹ̀ ní meeting Sunday ẹ̀dẹ̀ pẹ́ fìbọn gáàdì ara yín OPC máa ṣe meeting kí kíní wá ya wọbẹ̀ kí agbébọn kó wá ya wọbẹ̀ kó àtàkì wọn kó mọ̀ ní ẹnìkan tó gbébọn lọ́wọ́
kódà àwọn defense gan tí mo súnmọ́ bàbá ṣe mẹ́tẹ̀ àwọn tí ó gbé bó wà lágùn káàkiri ìjọ tó pè mí ní MC wọn ní Amkoko wọ́n gbé àwọn oníbọn ló wá gáàdì mi láti sùúrù wọnúlé tẹ́kàn gbébọn bí pé kan bí tí mo náà dò pé yes I am now somebody. So ẹ̀yin tó wọ́n gba ìbọn lọ́wọ́ everybody kò fi méjì kò fi mẹ́ta lẹ̀ ó tiẹ̀ lè defend ibi meeting náà tí wọ́n ti pa 13 àbí 12 lọ́dún yẹn kí ni wọ́n ṣe fún lórí vigilante yẹn did anybody probe him? That means somebody from up ẹnìkan tó wà lókè lórí ìṣòro tẹ̀ kó ṣe. We are deceiving ourselves until self revolution tí wọ́n pariwo is not revolution against the government ìlú revolution against those people who are representing us. Aráàlú ó dìde pé irú ọjọ́ yẹn bí gbogbo tiẹ̀ sí káràlú mú end of vigilante kan lù bí ẹni máa kú yóò jẹ́wọ́ ẹni tó ṣe fún. Then there's one secret behind it àwọn bandit yìí tí wọ́n mú àti bí ọba kan tó wà bí kiri kan ẹni pé ẹni gbọ́ gangan mọ́tò ẹ pé ẹnìkan tó wà ní agbára àbí nípò olóńtò tìlẹ́yìn tẹ́pẹ́ nìkan tó ní agbára ló ń tìlẹ́yìn ẹni gbọ́ ẹni tì mọ́ mo sọ sáàpù kan fún yín ní police station kan tí mo wà bẹ́ẹ̀ tí wọ́n mú olè he has a pistol and extra 12 ammunition wọ́n dẹ̀ mú very handsome boy with jeans àti gbogbo ẹ̀ ó dẹ̀ rẹ́rìn àwọn àṣẹ fàájì àmú kan ọ̀nà tí mọ́lẹ̀ ọ̀nà ọ̀tá yẹn ni kíní kan rè ó dẹ̀ sọ pé where is Inspector Lágbájá where is Inspector Lágbájá where is the ọ̀rọ̀ tí mo sọ fún is more than 10 or 12 years ago now mi ò ní dárúkọ station yẹn bẹ́ẹ̀ ní Èkó yìí níbo dẹ̀ ń béèrè Inspector Lágbájá kíní kan Lágbájá wọ́n ti ní ìgbàgbọ́ pé inspector tó ń béèrè yẹn they must have something to do dábìí pé nínú àwọn ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ tó jẹ́ ọ̀gá wọ́n mọ̀ pé àṣírí kóòtù ànàmí wà bẹ́ẹ̀ as a crime reporter èmi àtàwọn ọ̀rẹ́ mi ta wà bẹ́ẹ̀ ta jẹ́ bíi press bíi 3-4 àwọn ọmọ mi náà tẹ̀lé mi ta pọ̀ bẹ́ẹ̀ tá a sì fàájì ní station yẹn wọ́n mọ̀ pé àṣírí yìí ò ní bò under 15 minutes tí mo gbọ́ ni kákó wọ́n ti gbé bá wọn ní station báyìí mo máa ń mu grey bọ́ mo fẹ́ fi kí ni máa lọ kí n jókòó ọ̀rẹ́ mi tí mo lọ bá mo bá rí èèwọ̀ wọn ló gbé ráfù jáde ní police station ní ráfù kan ni mo sọ fún yín wọ́n ní ráfù kan sẹ́tọ̀ pé wọn ò àkáǹtì fún ọta yẹn wọ́n lè fi ṣe tó wù wọ́n ìsàlẹ̀ yìí táwọn mobile máa ń gbé tí mo bàbá halẹ̀ mọ́ ọmọ bàbá halẹ̀ o ó ní extra bullet tó kó sápò regular ọlọ́pàá òun ló lè halẹ̀ mẹ́tọ́ pé ó lè yin mí torí yóò ka ọta tó bá padà dé station ó dẹ̀ gbọ́dọ̀ fi pálẹ̀tì ẹ̀ràn tó fi ọta sí bẹ́ẹ̀ mo bá halẹ̀ mẹ́ àbí àwọn ọlọ́pàá torí pé wọn ò kí àbẹ̀tọ́ máa ń fi pistol sọ́wọ́ ẹ̀ wọ́n ti ra ẹ̀pà fúnra ara wọn bí wọ́n yìn kan kí wọ́n tó yìn wọ́n ti fi èyí tí wọ́n lò sókè pákó wọ́n dẹ̀ mú òkú ẹ̀ wọ́n jù sí àárín méjì wọ́n kó pistol ẹ̀ lé lórí àti extra ammunition yẹn ó pè mí ọba ẹ wá bá kọ́fà kìíní mi ò kọ́fà rú ẹ̀ mo bímọ ọjọ́ ọ̀la mi wà ń bẹ̀ ojú mi lẹ́sẹ̀ múdé láàyè ojú mi lẹ́sẹ̀ pa kí wọ́n kọ́ bẹ̀ pé after gunfire exchange with armed robber ọlọ́run yìí rí fire exchange ẹni tí ó yìnbọn ti yẹ wà láyédè níyì kò ríran mọ́ dáadáa kò rí pẹ́sẹ̀ gbà láti bí ọdún bíi méje mẹ́jọ tó ti rìtáyà. ìyẹn ni tó yìnbọn yẹn. bẹ́ẹ̀ ni mi ò mọ̀ bóyá o ti pẹ́ lómi before that time ó lẹ́rẹ́ lómi ó sáàbù ìjọba tán ìyàrá ọ̀rọ̀ ló máa parí ayé ẹ̀ because he had done many things tí ò bá pa bọ̀bọ̀ yẹn àṣírí tó máa tún máa pọ̀ ọlọ́pàá lọ sí àtúrò lè mí mú so ó wà ní àárín ìjọba ó wà láàrin olóṣèlú ṣé bí epo sọ ní lásà kìíní màá ṣì máa repeat ẹ lọ ṣé bí DPO kan ló ń sponsor àwọn bandits tó mọ̀ọ́mọ̀ kó bandits wá láti outside Nigeria ó dẹ̀ sponsor wọn tí ó ní kí wọ́n lọ operate ṣé bí tí wọ́n bá wá kidnap èèyàn lu yẹn ṣé bí DPO yẹn lè máa lọ bá DPO wá pè wọ́n pé DPO nìkan kọ́ ló ń bá ṣe o ó ní squad tiẹ̀ o every DPO has his own squad o IG has his own squad area commander has his own squad commissioner has his own squad àwọn AIGs wọ́n ní squad tí wọ́n o so those people are the most powerful in the station àwọn tó súnmọ́ area commander ló wà powerful jù ní gbogbo àdúgbò ẹ̀ torí tó bá sọ fọ́gẹ́ ló máa gbọ́ so àwọn ẹ̀wọ̀n jọ ń ṣiṣẹ́ yẹn pẹ̀lú area commander ni àwọn ọmọ DPO yẹn ni wọ́n máa fún ní return àwọn ọmọ DPO ni máa fún return ni wọ́n máa lọ settle fún DPO so tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ àwọn ọmọ náà ní wọ́n lọ gbọ́ pé ó yá pursue them go and get them ẹ wá ní ọlọ́pàá succeed báwo ló fẹ́ succeed nígbò jẹ́ pẹ́ni tó rán wọn níṣẹ́ lẹ́ẹ̀rán níṣẹ́ kó lọ mẹ́ni tó ránṣẹ́ I sent you a message wọ́n wá report pé tó sí ẹ̀mí òdà sí máa pẹ́ ni pé wọ́n ti ń gẹ̀ẹ́tì ẹ̀ máa padà bọ̀ wálé ìbí làwọn yẹn máa gba ìwọ́gbá bí ìkẹ́ lọ sùn so until they do those things tí mo sọ ní last interview òní banditry till stop
any area tí bandit bá ti operate ẹ mú ọba àbí baálẹ̀ ìlú olórí ìlú ẹ yọ lóyè ẹ arrest ẹ yọ DPO yẹn DPO tó wà ní àdúgbò yẹn ẹ fún ní mandatory pé ẹ fún ní 1 week tí ò bá ti lè solve banditry something yẹn ẹ yọ ẹ try ẹ rí pé kí ni ẹ máa stop because tí àwọn olórí ìlú ò bá lọ́wọ́ ń bẹ̀ even with my finding èyí tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ gan wọ́n ní ìlú yẹn lọ́mọ yẹn dàgbà sí kátìkọ́lá ń sọ pé bí ọmọ ìlú yẹn gan lórí ẹ tó lead wọn then baálẹ̀ ìlú Efiele Abẹ́sẹ̀lẹ̀ ni wọ́n pè he was involved a pastor that is praying ó ń gbàdúrà ó náà wà involved ó dẹ̀ náà máa bọ́ sórí pípí kó Olúwa ṣẹ́gun àwọn agbénipa ṣe bó ṣẹlẹ̀ ń bẹ́nu ẹ̀ lọ́dún yẹn tí wọ́n mú rẹ́fẹ́ fadà kan inú ilé ọgì alẹ́ Olúwa AK-47 before something abánu ẹ̀nà tó kó fún bandit kò tí ìrànlẹ̀ báyìí nígbà yẹn gan àti ìmọ̀ ẹ̀wà ló ń jẹ àjẹsùn gbà yẹn so it's not only bóyá olóṣèlú ni everybody they are involved even you don't trust your sitting governor ṣe bí agri bandit kan tó confess no court on oath pé sitting governor ló ń kówó fóun tó lọ kó fún bandit Tinubu kí náà ṣe fún sitting governor ẹ̀ dè ní. ngan bàbá lẹ́yìn ìgbà tí ẹ sọ̀rọ̀ nípa ti Alhaji Hamzat Oríyọmí ẹ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ àti àwọn ọ̀nà àbáyọ tí ẹ fún wọn kí wọ́n tọ̀ a rí pé nínú àwọn tí nǹkan ẹjọ́ ṣẹlẹ̀ sí ọmọ ẹni yẹn tí wọ́n pè ní ìyẹn ọmọ Súrì yẹn tó grant interview ó sọ̀rọ̀ ó ní pé òun wà disappointed pé látìgbà tóun ti mọ bàbá òun ò ká àwọn nǹkan tí wọ́n kó nílé àwọn yẹn òun ò rí lọ́wọ́ bàbá wọn rí ó sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó tún sọ̀rọ̀ yẹn a tún rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó yẹ pé wọ́n tún sọ̀rọ̀ sí Alhaji Hamzat Oríyọmí tí wọ́n ti sọ̀rọ̀ sí wọn a tún rí pé àwọn gan fúnra wọn lẹ́yìn yẹn náà wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ interview tó ti sọ̀rọ̀ tó ti fi sórí ayélujára tí mo dẹ̀ mọ̀ pé máa ti bá àwọn nǹkan yẹn pàdé bàbá kí lè rí sí àwọn nǹkan wọ̀nyí. One, mo fẹ́ bẹ̀ gbogbo àwọn tọ́lọ́run fún lórúkọ lálẹ́ Alhaji Oríyọmí Hamzat kí wọ́n jọ kí wọ́n address àwọn supporters wọn nítorí abánidáràn ìbánidébẹ̀ bó bá ní débẹ̀ kò ní bá ní tán bó bá dẹ̀ burú tán ó nìkan ló máa kú o Oríyọmí as at now ó dàbí driver tó ń wa bus gbogbo ariwo passenger kò kàn ibi tó ń lọ yẹn lè kó focus sí torí tó bá ń tí àwọn tí ẹ̀yìn bá ń dà fọ́ tó bá ń fún ní tó bá ń pay attention sí wọn ó máa dàfà tiẹ̀ kò ní jẹ́ òun nǹkan tó ń ṣe ó fi conductor àti èrò lẹ̀ ó máa wa mọ́tò lọ síbi tó ń lọ and I have something gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dépò ọlá tó fẹ́ ṣe rere tó fẹ́ ṣe àṣeyọrí ìrìn àjò àṣeyọrí kò yí sí láyé ajá máa gbó béèyàn bá wa mọ́tò olówó lá tó lọ títì kò lè fi wọ gálọ́pù bíi kórópè bíi gàǹgà o torí tó bá rí mọ́tò dánfó tó bá wọ gálọ́pù míì wọ́n ká mọ́rí pé ọ̀tá ajé o bẹ́ẹ̀ tí wọ́n tó mọ oògùn tó là kó tó rí mọ́tò rà wàá wọ gálọ́pù yẹn jẹ́ bẹ́ẹ̀ tó tẹ̀lé lẹ́yìn a máa ṣépè fún ẹ bàbá tẹ́ bàmá ó tẹ lọ gba dẹ́rẹ́bẹ̀rẹ̀ kò ní dáhùn yá yín wàá dá wọn lóhùn gbogbo ajá tó ń gbókọ́ là á dá lóhùn ẹni wèrè kásù ẹ̀ nílé ìwẹ̀ tó bá lé wèrè òun ó ṣe wèrè o wèrè yóò ṣe wèrè òun ní wèrè o so I expected that Alhaji Oríyọmí Hamzat kò yẹ kó sọ̀rọ̀ débi tán sọ̀rọ̀ dé yẹn he shouldn't be granting interview and be talking tí nǹkan bá ṣẹlẹ̀ ńgbà mi Yorùbá bí pé tó bá ti ń react jù wọ́n bí pé o ṣe kìíní yẹn àbí ara ń fún ẹni mo sì repeat kan jẹ́ ní the last interview mo sì rí àbí mẹ́rin tó ti sọ̀rọ̀ yẹn pé kí lórúkọ ẹ̀ gómìnà tí sọ anything nípẹ̀ òun ló rò pé gómìnà ni ibi tó dẹ̀ fight ẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn yìí ò ní agbára láti gbé any case láti Ìbàdàn tòbí pàtí ló náà ti pè ó it's Lagos State Command ò dẹ̀ lé kò lè wá gbé ẹjọ́ láti Ìbàdàn wá sí Èkó unless tó bá jẹ́ pé kéèsì yẹn bó bá involve pé bóyá àwọn tí wọ́n arrest ẹ understand pé àwọn tí kò wà ń bẹ̀ so too àbáwọn kan àwọn ló lè lọ sí other state kí wọ́n lọ gbé èèyàn ìfitẹ́yàn tó ń dìbò ẹ̀ bóyá kéèsì kan wà lẹ́kọ̀ọ́ kò dẹ̀ tí ìmọ̀ tán pè sí lẹ́kọ̀ọ́ kò tí ì tó pé ó ń pe press kò tí ì pé ó ń lọ sórí afẹ́fẹ́ kò tí ì pé kinní kan Súrì tó ń pariwo yìí wọn ò tí ì rí Súrì mú di ó létí tó lè mú Oríyọmí wà ìfọ́bí pé kí ọmú Súrì kó wá sọ pé Oríyọmí ló ń finance àbó olóràn nìkan yìí
meeting the first Oríyọmí nílé Súrì kò indict yẹ because he's a politician gbogbo ẹ tó tẹ̀lé ló ní right àti kó first yẹ irú èmi gbogbo àti mò ń polówó product mo ní first wọn mo ní product wọn lé ẹni sọ pé torí pé bóyá bá cocaine lọ́dọ̀ wọn ẹ wá rí product wọn lọ́dọ̀ mi pé àjọ ń ṣe ni ìkankan ló pè mí pẹ̀lú wọn pọ̀ Oríyọmí ní right àti kó first yẹ fún Súrì àti political material pé kó lè kó fún àwọn èèyàn pé Súrì ń tẹ̀lé Oríyọmí kò fún Oríyọmí ní investment kankan because ó ní right láti kó àwọn èèyàn mọ́ra for his personal security for kí lorúkọ campaign and other things so Oríyọmí ò tí ì ní anything tó sọ di ọ̀daràn sí ó náà máa wá tirẹ̀ sí ipò ọ̀daràn and the more he's talking the more he's creating many enemies and those who are following him they are not helping matters irú tí mo sọ ní the other week advice mo fún ní the last interview I dey abuse him I only said he's too raw in his district pé kó máa gbé kíní ẹ̀ jáde gbùgbù that's the way I talk to Sunday Igboho and others but nínú comment olórí burúkú ní lọ́pọlọ ya wèrè máa kú ní bàbá àgbáyà kíní kankan that is from his supporter not from him he may not know that the supporter are doing that oṣù tó ń lé he shouldn't have more enemy more friends ni ẹni bá fẹ́ dé ipò lórí arara gbà then I said something last week go to politics ó ti di àtìtàn o wà láìtàlà ọjọ́ tí ìyá ẹ̀yà lè wọ́n gbé jáde o ọjọ́ tí bàbá ẹ̀ gun ọ̀pẹ tán rí lórí igi ọ̀pẹ wọ́n gbé jáde o ó ti ìtàn tó gbọ́ nípa bàbá ìyá ẹ̀ rí wọ́n gbé jáde o máa kàn ṣe politics ládùúgbò wa kò rí primary certificate ẹ̀ rí ìjọ tí ó tó contest pé òun fẹ́ ṣe ordinary councillor ni wọ́n gbé primary certificate ẹ̀ jáde pé ó yí ipò kẹjọ àbí ipò kejìlá ó yí sípò kejì nígbà tó wà primary wọ́n dẹ̀ mú result ẹ̀ jáde. òun ò dẹ̀ rírí. ọdún tó ti parí primary ni nígbà téèyàn wà ní age of 40-50 something year táwa gbé ìwé primary 2 ó yí ipò nígbà yẹn. so sẹ́rí yàrá lọ́tọ̀ ti tó lọ mú òṣèlú àti ilẹ̀ lèmi tí a fẹ́ sọ pé tó o bá ní ara gba ìdọ̀tí àti ìkíní o ò lè ṣòṣèlú o ò lè ṣòṣèlú advice mi fún Alhaji Oríyọmí Hamzat kó fi gbogbo ẹ̀ lọ́wọ́ this time they have not sent any notification pé àwọn fẹ́ wó Àgídìgbò òun ẹ fi séèjì ni pé gbà tí wọ́n ti wọlé Súrì bóyá Àgídìgbò ló kù mo ti ẹ̀ wo content kan lé ní tí wọ́n lo AI tí Caterpillar ń wó Àgídìgbò lọ́dẹ̀ gbé Oríyọmí sẹ́gbẹ̀ẹ́ adé help him àná àwọn kan wà so low in mentality tó ń pẹ́ bá ṣe rí AI yẹn wọ́n ti bìlí pé wọ́n ti wó Àgídìgbò nìyẹn àwọn bẹ̀rẹ̀ ẹ lè surprise pé bá gbé jáde lẹ́ni riot lè bẹ̀rẹ̀ ń bàdàn lọ́la pé wọ́n wó Àgídìgbò ẹ tí ò dé Àgídìgbò rí tí òun àbítá Àgídìgbò wà tí ò lọ wówó Oríyọmí has made a name Ọlọ́run á gbé dé ibẹ̀ bó bá jẹ́ bọ́lọ́run sì fẹ́ ni kò sí ìfẹ́ kan tó ní fún Ṣèyí Mákindé sì kó fẹ́ jẹ gómìnà Ṣèyí ò lọ ẹlẹ́kẹta mi ò rò pé Ṣèyí tí ìfẹ́ nìkan lẹ̀ pé special anointing fún gómìnà ó tiẹ̀ wá fà òṣèlú wo ni àti ẹ̀mọ́ tó wà mí. So I think my advice for Alhaji Oríyọmí Hamzat, he has been helping people. He has a very good record on his line. Tí wọ́n bá fi pé ayé ò fẹ́ mọ́, ó sọ kíní kan ní Ìjẹ̀lómú ní if I'm Tinubu, if the trouble too much, màá ní tẹ́ ẹ̀ bá fẹ́ mi mọ́. Mo ń lọ sí body law mi lọ mọ́ ṣe mi, ṣùgbọ́n mo mọ̀ pé ẹ ṣe báyẹn tó bá yá, tí n bá ṣú nǹkan tí mo ṣe. You don't want me, and that's all. But ẹ tẹ́ wọn bá fi target tó ń bá lọ, òun gbọ́dọ̀ achieve ẹ̀, tẹ́mi ò bá bọ́, ìkan mi lè bọ́ sí o. And one thing I will say in the last slide is all these people Oríyọmí olóyè Sunday Igboho ìyẹn ò tiẹ̀ ní much mbẹ̀ even gan Ààrẹ Gani Adams olóò ní much mọ́ better supporters wọn they should warn them on what tí mo sọ pé Igboho ò ní much ni pé adé ló fi lè rí supporter Igboho kó bú ẹ lórí comment abẹ́nìtì but àwọn tó ń búyàn tẹ́lẹ̀ náà wọ́n pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ti gbé sí it will not come up again orílẹ̀-èdè káàrò-jíire ò ní bàjẹ́ ọ̀tọ̀ ò ní ráàyè wọ̀ wá o àní sàṣetì. ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tí a rí pé Alhaji Oríyọmí Hamzat tí wọ́n jáde tí wọ́n sọ pé àwọn fẹ́ di gómìnà ìpínlẹ̀ ìlú Ọ̀yọ́ a sì rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan nípa kí ni arákùnrin yìí tún wá pẹ̀lú gbogbo nǹkan tí Ọlọ́run ti ṣe fún wọn kí ló tún wá báwo lèèyàn ṣe máa rí kúnlẹ̀ téèyàn máa tọrùn bọ̀ bàbá pẹ̀lú nǹkan tí wọ́n jáde tí wọ́n náà fẹ́ ṣe ǹjẹ́ ṣé ẹ̀rí wọn pé nǹkan tí wọ́n ṣe ẹ̀rí bí ìgbà pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé. No, kò ṣẹ̀ṣẹ̀ gbé. He didn't make any mistake at all.
everybody ló ní right láti aspire sí any position tó bá fẹ́ láyé ẹ understand Oríyọmí wey standard rẹ̀ ó ju local government chairman lọ ó ju pé ó ju state house of assembly lọ and he believe pẹ̀lú tó ń gbé lọ́wọ́ àti ibi tó ń ti bá dé ní ilẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó máa easy fóun láti tún ṣe fún aráàlú tó ń bá jẹ́ gómìnà then he believe in his popularity ẹni ìjọ tó declare ẹ wo bí ibi tó lò bó ṣe kún ṣe understand wọn ò sí ẹsẹ̀ gbé but one thing I will have to say tí n bá rí pé bóyá orientation wọn ò tó ẹ understand mo sọ ní last week tẹnìkan lálìmí tó sọ pé nínú last interview ó ní Mákindé náà ò ní political experience tẹ́ kì í ṣe politician kó tó di gómìnà mọ bí tí Mákindé ti gbé tiẹ̀ láti ilẹ̀ because I learned that Makinde has been doing some other grand something tẹ́lẹ̀ kó tó di pé ó di bẹ́ẹ̀ Oríyọmí has never been a active politics tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ then sẹ́rí ọ̀nà tó fi manage Àgídìgbò àbí radio or TV station it's not the way you manage politics grassroots wà very important ó ti yé yín grassroots wà very important gan he needs to get the grassroots support ó dẹ̀ ti rí grassroots support yẹn pẹ̀lú gbogbo àwọn èèyàn tó ń tẹ̀lé tó ń bá a ṣe tó ṣe gbogbo kan but bí pé ó close mọ́ Mákindé tẹ́lẹ̀ mo sì repeat yẹ kò sí ẹni tó lè sọ náà méjèèjì àṣírí tó wà láàrin àti Mákindé statement tó sọ tó bí mi inú tí mo dẹ̀ gẹ̀ẹ́sì torí Omi sọ ni pé gbà tí oléèyàn gbé àdágbé ìbọn tẹ̀lé o tó ló máa wọlé o ṣé nígbà tiẹ̀ táwọn ń lọ sí prison lọ kó òyàn wá ṣiṣẹ́ táwọn ń dá padà táwọn wọlé tiẹ̀ ní kí ló ṣe sí it's a statement that tí ò mú ibi dání because ó ti di ìdáìta rẹ̀ ó táwọn èèyàn ń pariwo káàkiri nìyẹn ó so ó ti commit irú kan báyìí rí mistake nìyẹn kò ṣe mistake pé kódà ó lè lọ fẹ́ jẹ president every Nigeria asòfò àtọwọ́ ẹ̀ bá ti mọ́ èmi ò ní interest ni because mo mọ̀ pé wọ́n gbé jáde nígbà mo ṣe pátá mo yóò gbé jáde nígbà tí mo lọ ta lọ mọ ẹmọ ẹlẹ́mi lóko tá à ń wúṣu so mo sọ sáàpù ni o kò sí tó ṣe tó pamọ́ fọlọ́sẹ̀lú wọ́n wọ ẹdí underground wọn ò tí ì sọ̀rọ̀ wọ́n bá sì tún wú orí ọjà ṣe bí wọ́n ti sọ pé Amsat kọ́ ló bí àbí ẹ̀gbọ́n pọ̀ ti sọ pé ẹnìkan kọ́ ló bí ẹnìkan kọ́ ló bí that is what they call politics it's not hatred but you go to any length maturity wà ní politics mo wo campaign Adeleke ní Ọ̀ṣun state ní àná mo wo ọ̀nà méjì ọ̀rọ̀ méjì tó sọ níbì kan mo sọ openly pé ẹ bá máa mú bàbá ẹ̀ kó sọ̀rọ̀ tẹ́ bá lọ campaign mọ́ ẹgbẹ́ kọ̀ọ̀kan máa jó ijó ẹ̀ láyé fẹ́rẹ̀ kọ̀ọ̀kan máa jó lọ ẹ má jó sọ̀rọ̀ sọ́nbọ̀ tó fẹ́ jẹ gómìnà lẹ́ẹ̀kejì tó ṣe pé lọ́mọ ìlú rádàdà ló máa bá kú o ò ní ṣe kíní kan òkè o ò ní ṣe kíní kan alálẹ̀ yìí ò ní àná campaign ijó ló fi ìtì ẹ̀ ẹgbẹ́ ọmọ ẹjọ́ kó máa tẹ̀dí iṣẹ́ ẹ lọ I'm giving that Sam Kelly mọ̀ pé òṣèlú yìí ṣe for everybody but everybody ló ní kí lórúkọ ẹ̀tọ́ láti aspire sí any position tó fẹ́ bẹ̀tọ́ ẹ̀kẹ́ study ẹnìkan pé kò lè ṣe lè tí ẹ bá fẹ́ ṣe kàbí ẹ bá ní pé kí Tinubu sọ̀rọ̀ kí Bírò Òṣòmèlè ó sọ̀rọ̀ kí àwọn kan wà tó jẹ́ orétọ̀ ni wọ́n tí wọ́n lè sọ̀rọ̀ síta àwọn kan wà tó ẹ̀kọ́ ẹ bá ní kó sọ̀rọ̀ yóò bá bí tẹ dúró jẹ́ so he has the right to contest but he should be very careful with his utterances at least at this stage he has been losing a lot of people and he may be gaining a lot of people the political something is coming down little by because many things táwọn èèyàn ń gbọ́ the intellectuals are coming back you understand pé ẹni tó lè rí small provocation ó lè mọ túrú eléyìí and that means when he is in position ó lè decide pé ẹni ń bínú fùfù òṣèlú o torí kò tọ́ sí gómìnà kó yẹ̀sẹ̀ sí yàn ayé gómìnà yẹn bàjẹ́ nìyẹn bó o bá dẹ̀ ti lè fi nǹkan mọ́ra wàá gbá yẹn létí o. ẹ ṣeun gan bàbá láti parí gbogbo ohun tí a ti ń sọ a rí òjíṣẹ́ Ọlọ́run kan tó jáde tí orúkọ wọn jẹ́ Prophet Elijah Bọ́midélé wọ́n ní pé láìpẹ́ láì jìnnà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà wọ́n lọ máa bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Ṣèyí Tinubu àti ìyàwó rẹ̀ pé à lọ máa bẹ̀ wọ́n torí pé tí a bá fún wọn láyè láti ṣe àwọn nǹkan tó máa ṣe pé àwọn ti rí àwọn nǹkan yìí nínú ẹ̀mí ní pé tí Nàìjíríà kò bá farabalẹ̀ nígbà à lọ máa bẹ̀ wọ́n. I tell you that I don't go to politics but this one I will talk about ẹ mọ̀ díẹ̀ kí ni ìdísà. o tí wòlíì sọ mo mọ̀ sọ fáwọn èèyàn tó bá kó àwa ara wa tí o bá ní ọgbọ́n tí o ní òye o fẹ́ ire fún ilé ẹ̀ àti Nàìjíríà you found out that láti jọta ti ní president Nàìjíríà this is one of the best president ani I'm telling you honestly ààrẹ Bọ́lá Ahmed bẹ́ẹ̀ ni kí ni ìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀. one
ẹni tó lè darí ìlú lẹni tó ní ọkàn tiẹ̀ láti take hard decision tó bá lè take hard decision nínú ilé ò lè rórí ìyàwó ẹ̀ ò fẹ́ kí kó jẹ́ commander rẹ̀ gbogbo obìnrin ló fẹ́ kó ní kó jókòó síbẹ̀ ó dẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. A woman wants you to give her detailed account of your income. A woman wants to give you order on how to spend your money and to manage the home. But a man with his heart will never agree on that. Ìjọ tí ìyàwó ẹ̀ bá ti mọ̀ pé owó oṣù tó ń gbà 200,000 ni ó lè ṣe rere kan ní 200,000 yẹn. Torí ó ti calculate expenses 280,000. Torí nínú tiẹ̀ ó believe pé 400 ló ń gbà ó parọ́ 200 fóònù. Òótọ́ ni wọ́n dẹ̀ sọ fún. Bẹ́ẹ̀ tó bá ń gba 200,000 sọ fún ìyàwó ẹ̀ pé 80 ló ń gbà. Òun ó ṣe budget 120, 160 fún ẹ. Wàá rí pé wàá rí ilé ẹ̀ máa ní. This is the first president which happened in the history of Nigeria. If Ọbásanjọ́ kò tó jẹ́ military, Ọbásanjọ́ lè tó. Wọn ò ní report minister kan lé ní Ọbásanjọ́ yọ lọ́jọ́ kejì. Wọn ò ní sọ pé ẹnìkan ó sì wà lé ní ó dẹ̀ yọ within a week. Ṣé ẹ mọ̀ iye army chief tó ti change lẹ́nu ìgbà tó dé ni? Ẹ mọ̀ minister tó ti change ìgbà tó dé ni? Ṣé ẹnìkan believe pé Tinubu lè yọ wálé ẹdun ni? I'm just giving you an example. Kò sí head of state ta ní tó ní will bó ṣe ṣe yẹn. And let me tell you one thing, gbogbo nǹkan tó ń ṣe é sìn decision tó ń take ọjọ́ ọ̀la ló mú. Let me give you one good example. I don't want to waste people's time. Nígbà tí àwọn bàbá mi lọ mú oko ní oko fẹ̀ láyé john, my father said àwọn lọ mú aginjù ẹ̀gàn ni wọ́n ń pè igbó. Wọ́n lè mú igbó ẹ̀ kó tó bíi 2 kilometre by 5 kilometre. Ó máa tóbi lọ, wọ́n máa san, wọ́n máa sa, wọ́n máa pejò, wọ́n máa pa oríṣiríṣi ẹran. Oúnjẹ tó máa ń jẹ ń gbà yẹn ò ní àwọn ọ̀gẹ̀dẹ̀ tó lálẹ́ wò. Ọlọ́run lágbára kókò ti wà nù gbó tí àwọn èèyàn ò gbìn síbẹ̀. Àwọn ìgangan oríṣiríṣi nǹkan tí wọ́n lè jẹ wọ́n máa rí tó mọ̀ rí kan manage. You understand? But it takes them almost a year láti san igbó yẹn tán. Èyí tó bá ti ń san bọ̀ ni wọ́n mọ̀ lọ kòkó lọ obì ni wọ́n mọ̀ gbé kókò ni wọ́n mọ̀ gbé ọ̀gẹ̀dẹ̀ náà máa gbé kankan díẹ̀ sí. Then wọ́n á fi sáàdì kan máa gbẹ àwọn ewébẹ̀ ikàn ata àwọn ẹni wọ́n mọ̀ ta díẹ̀ tí wọ́n mọ̀ pick. You understand? Wọ́n á máa san lọ bẹ́ẹ̀ wọ́n á máa san lọ within that 1 year sàn pé àwọn tó kọ́ gbè lákọ̀ọ́kọ́ yóò ti máa lọ kí wọ́n tó lè jèrè kòkó àbóbì it will be about 2-3 years kan tó máa rí díẹ̀ mẹ́. Bẹ́ẹ̀ wọ́n máa rí àwọn sùwà lọ́dọọdún wọ́n máa rí kókò wà wọ́n máa rí ọ̀gẹ̀dẹ̀ wọ́n máa pick. Ó ní àwọn méjì làwọn jọ lọ àbí àwọn mẹ́ta bẹ́ẹ̀ ọ̀rẹ́ àwọn kan wà tó pè ní àrẹ̀mú ò mú oko kò mú ijù kò mú igbó. Àwọn tó ti mú igbó àti ijù tán already ló wá lọ rẹ́ǹtì tiwọn. Àwọn kan ti débẹ̀ tó ti lò 5-10 years bóyá wọ́n tó wá lọ mú oko níbòmíì wọn ò fẹ́ kí wàhálà ẹ̀pọ̀ wọ́n máa wẹ́ ni tí wọ́n gbé tiwọn rẹ́ǹtì fún. Àrẹ̀mú wá ra already made oko tí wọ́n ti san. Àwọn tó ń gbọ́mílé tó ní làákàyè wọ́n á mọ̀ bí mo ṣe compare Nigeria situation yẹn. Wọ́n wá ra already made oko. So ó tẹ́kẹ́kẹ́ mi bẹ́ẹ̀ lọ́dà ni pé Àrẹ̀mú yẹn ló ń fún wa ní sùúmà yẹn. A wá fún wa ní sùú, a wá fún wa lọ́gẹ̀dẹ̀, a fún wa kókò. Kódà gan tí dáàdì mi bá fẹ́ lọ kòkó ọdún ẹ̀ náà tó máa lọ gba ọmọ kòkó tó ti bà sílẹ̀ tó ṣe gbẹ̀. But after about 10 years èmi náà ti ń gbọ́njú díẹ̀ mo ṣe kiri kan. Even when I was a secondary school mo wá rí pé Àrẹ̀mú máa ń bá wa ṣe àgbàro olóko wa. A máa bá àwọn èèyàn igbó tí kò sán gbà yẹn kò lè rí igbó mú mọ́. Wọ́n á bá àwọn tó ti san igbó gbà yẹn ó lọ bá wọn san igbó. At the end of the day ó lọ sí ìlú kan tó pè ní Ẹ̀pẹ́ ní Ondo State lọ mú new ẹ̀gàn. And that time when our father was taking their own ẹ̀gàn bóyá 30-something 20-something ni wọ́n gbà yẹn Àrẹ̀mú ti ń lọ 40-something sí tó fi wá lọ mú ẹ̀gàn tiẹ̀. If he has taken pain láti lè san oko tiẹ̀ láti ilẹ̀ he will be enjoying it today. Bẹ́ẹ̀ nítorí pé ó rẹ̀ǹtì ń gbà yẹn ni that is the situation of Nigeria. Mo lọ pé the best way ta ṣe ní ni tẹ́lẹ̀ àlẹ́ ẹni foundation. We were living on deceit. À ń jayé falafolo bí ayé ẹni tó ń gba salary 200,000 tó wá ń gba low 200,000 join yẹn nítorí ó fẹ́ kí family believe pé big man lòun. I've lived such life before. Tí bá gba fati mi ò fẹ́ ronú profit mo ní àgbàlagbà lọ ṣe fàájì ajẹpẹ súpù àti gbẹ mo ti ná èrè àtòjú owó nígbà bá wá sẹ́wọ́n rédíò máa wá jẹ gbèsè fati 3 sílẹ̀ àbí 2 máa sọ ẹlòmíì tí ó gbé wá bẹ́ẹ̀ ló ń bá gbé máa tún fi tẹlòmíì yìí but this time àrọ̀ bá gbá fast 1 million fún mi bí ọmọ mi bá ké pé orí fọ́ọ̀mù mi ò ní yọ 1 naira mẹ́ máa kọ́kọ́ sọ gbogbo rédíò
mo ti calculate owó tèmi bẹ́ẹ̀ máa san gbogbo rédíò pé gbogbo rédíò àti TV yẹn gbà wọ́n accept tèmi tó wá kù yẹn máa wá pín sí mẹ́ta máa save kan sí company account máa save ibì kan sí àkáǹtì tèmi gan máa wá fi kan sí àkáǹtì mo fi ń bọ́ family àti kíní. I've never entered trouble for the past 10 years nígbà tí mo ti bẹ̀rẹ̀ philosophy yẹn. So this president we have tí bàbá yẹn sọ pé àábẹ̀ tó bá yá nìyẹn. Coastal Road tó ṣe lọ́wọ́ sí ṣé àmọ́ kan tí gómìnà Dírì Ìbáyésà sọ pé òun join APC. Ó ní ayé Ọbásanjọ́ láti present proposal Coastal Road ẹ̀fọ́ Ọbásanjọ́ wà tó wá kàpé lọ́dọ̀ Ọbásanjọ́ ní sẹ́ kó ń lọ ta family sí ọ̀nà ni. Wọ́n gbé fún Jonathan tó jẹ́ bí wọn Jonathan ni kò lè ṣeé ṣe èló ni Nàìjíríà ń rí. Sokoto Badagry Road has been designed during the time of Shehu Shagari or even before Shehu Shagari not to design Sokoto Badagry Road but ẹni tí ó kọrùn bọ́ ó máa try the rule later wà nù ẹ̀sìn kan ní kò lè foundation pé ó fẹ́ kọ tó dẹ̀ ní 20,000 lákàntì ó wá fọkàn sí pé wàá yáwó báńkì wàá yáwó ẹ̀ wàá kọ dámì pé bí apá ẹ̀ ò ní lè náwó bó ṣe wù ẹ́ ẹ̀ tó bá kọ́lé yẹn tán tó bẹ̀ sí gba tẹ́nàtì sí báńkì fúnra rẹ̀ ti rí i pé ilé ẹ̀ ó ti dúró because payment agreement tó máa fún ẹ ó wà comfortable sí finishing of those things. téèyàn bá ti àti Èkó lọ sí Calabar tẹ́lẹ̀ it takes about 2 days or 1.5 days now according to them mi ò gbà bẹ́ẹ̀ o ẹ̀ mò ń rí àwọn ọmọ kàdá sọ pé tó bá parí ọ̀nà yẹn less than 8 hours. so gbogbo tẹ́ ẹ bá kó láti port sí ó gba ìgboro mọ́ ẹni bá gbépo ní Dangote refinery kò ní gba àárín Ọ̀yọ́ Ìbàdàn tako ní ṣubú ibẹ̀ ni ó gba straight tí ó mọ̀ fi wọ gbogbo state tó máa wọ̀ the same to Sokoto Badagry so it's laying a good foundation. tí o bá ń kọ́lé lọ́wọ́ ebi apá family o tó bá ń ṣe project lọ́wọ́ it can be easy as of now so ẹni yẹn wo tó ń lé sílẹ̀ pé this thing will and as of today ní ilẹ̀ yìí tẹ́ bá ń follow trend of things kò sí region kan tí ò sí capital project tó ń lọ tí developmental something yóò sí mbẹ̀ òun mọ̀ nǹkan tó ń ṣe then ó tó yẹ ká gbẹ́sẹ̀ lé tó yẹ ká gbé ní dandan sí I thank you ask this question kí tó rà dẹ̀ ó tó yẹ ká mú ní kókó Nàìjíríà sí ìjọ mi pé state police to approve ṣe pé kì í sòun ló plan ẹ̀ láti conference kìíní conference kejì kẹta gbogbo conference tó ṣe Nàìjíríà restructuring tó ṣe state police the first one he was bold to follow all those things white paper yẹn local government autonomy ẹni náà ò lè dúró ṣé náà ò ní dúró báyìí nígbà tó ti fún gbogbo state lágbára láti ṣe náà tiẹ̀ about 3 state generate náà tiwọn if you have this grid bóyá 6 or 4 kìíní kan náà la ní tí state kọ̀ọ̀kan máa generate 2 megawatt 3 megawatt 4 megawatt 3 ó ti ju tí state yẹn máa lò lọ so wọn ò ní náà federal lò mọ́ state police tó dálẹ̀ yìí àti rí political party kan tó jáde lánàá pé àwọn ò faramọ́ when the whole Nigeria jubilating go to every other countries they have state police they have federal police they have metropolitan police in America they have more than I don't want to be like one politician kí n má quote the number about me o sure but more than 250 private security outfit bí irú àwọn Àmọ̀tẹ́kùn bí irú àwọn irú ẹkùn bí irú àwọn OPC wọn government license wọn as a private detective that's why in overseas country when you call for a crime within 5 seconds they are with you torí pé bí kìíní ṣe ní bí Lagos State ṣe ní ọlọ́pàá tiẹ̀ ó ní ìgànnì kọ̀tọ́ CDA lọ́lọ́pàá tiẹ̀ ní àdúgbò yìí ẹ̀dẹ̀ tó ní private security outfit tó wà mẹ́tẹ́ lè pè tó dìde mí délé they call them private investigators wọ́n tún bóyá á tún ní àwọn ìyá arúgbó tó ti rìtáà tẹ pé ó yẹ jókòó sí bákọ́nì kò jókòó lásán o ajá ọlọ́pàá ni òun náà tún give information these are the things that we supposed to follow tó ń lay down now gbogbo tó fún bottle deck ó ti ń relieve ẹ̀sìn state police ti wà mẹ́ police state náà bá tún dúró ó lè sọ pé okay all local government put your own outfit then iná tá à ń pariwo ó ti ní gbogbo state ẹ máa ṣe náà yín at least Ondo state ti fẹ́ parí náà tí wọ́n ṣe according to them Abia àbí kí lorúkọ ẹ̀ tí ò tí gómìnà Labour Party yìí ó ti ṣe tiẹ̀ àwọn about 4 state ti ní náà tara wọ́n sìn Lagos state will open their own now èyí tó tí Tinubu ṣe gbàṣẹ rántí tí Ọbásanjọ́ fi against ẹ̀ tó ní kò gbọdọ̀ gbé sórí national grid wọ́n ti fẹ́ parí ti Lagos state sí so when the Lagos state finish their own iná àwọn ò ní lo àwa common people báyìí à ní lo iná Lagos state àwọn industrial area tó ń bá wa ṣe àná wọn ò ní ná lórí federal government mọ́ iná Lagos state ni Lagos state tún ready pé individual tún lè wá according to the new electric law ẹ lè ṣe iná sí àdúgbò yìí sí tẹ́lẹ̀ fẹ́ generate iná fún gbogbo Àlímọ̀ṣọ́ agbègbè gan kọ̀tọ́ CDA so ohun tí máa yẹn rò nìyẹn pé ìpìlẹ̀ tó gbélé yìí ìpìlẹ̀ tó máa last títí láì ó ti lé ìfàdé bí tó ti lé ètèkó
ṣe àǹkọ́ ilé foundation Èkó no governor can come and do what he likes. Tí Tinubu bá fi lè lo time ẹ̀ tán either 8 years either 4 years tó bá kúrò ẹ rí i pé anybody tó bá máa wọlé ó máa difficult fún tí ò bá lè meet tempo tó ń bá lọ tó ló ti gbé tempo kan lẹ̀ tó jẹ́ pé o lè stop tempo yẹn. Will you come now you tell me you want to stop Badagry Lagos Express kìnnì kan àbí wà ní Sokoto kìnnì kan àbí Kanji kìnnì kan àbí eléyìí tọ́nà sí gbogbo ọ̀nà tó dẹ̀ ń ṣe yẹn ló fi iná sí tó fi kámẹ́rà sí. So onímọ̀ àyẹ̀wò rò pé àábẹ̀ padà irú Ṣèyí Tinubu tó sọ ẹ sọ ẹni tó jẹ́ head of state yìí wà àbí president wà rí tààrọ̀ mẹ́ tó wà active rí ẹni sọ pé nǹkan tó máa ń ṣe lélẹ̀. Ṣèyí Tinubu I'm not president I've never met him one on one ó yẹn empower àwọn èèyàn ó ń fún ṣe different ó mú ìwà bàbẹ́ torí nígbà tí bàbẹ́ ẹ̀ wà náà èmi ò rí rí bẹ̀ táwọn sọ pé your prayer is to meet Tinubu one on one even when he was not governor he was there ó bá ti lè rí bá sọ̀rọ̀ ìṣòro ẹ̀ tán ọ̀rọ̀ ẹ̀bí synagogue nígbà tó wà láyé ni your lucky is to get synagogue to talk to him your problem is solved kì í ṣàdúrà nìkan synagogue wa sọ pé èèyàn lòun rí jẹ orí mu ó wá ṣàdúrà bó ní kó lọ jẹ́jẹ́ lórí pẹpẹ ó rówó jẹ́jẹ́ ló wá tẹ́lẹ̀ ni he will still give you money go and set up yourself. So ẹni yẹn wo foundation tó lé lẹ̀ ẹ wo ìyàwó ààrẹ ẹ wo tẹ bí mi lẹ́ẹ̀kan yẹn ìyàwó ààrẹ mélòó láti tó wà active bó ṣe ṣe yẹn ẹnìkan sọ statement kan wọn ló fún àwọn women leader APC ó fún wọn ní buses ní gbogbo local government ẹni àní wọ́n jí ọmọ gbé ní Ìbàdàn ó lọ fún wọn ní buses káàkiri is lay down structure tó ti wà á lẹ̀ tẹ́lẹ̀ program jọ tí wọ́n jí ọmọdé Chibok ṣé wọ́n dá dúró pé kàn má ṣe tán ṣe mọ́ ni ṣé bí jọ tán jí ọmọ ti Ògbómọ̀ṣọ́ gbé ṣé bá ń jí ọmọ ní Kaduna jí ọmọ ní kí lórúkọ ẹ̀ ní Borno ṣé Borno government close system wọn ni if governance cannot stop because of what happen it's only way out la máa máa wá fún mo mọ̀ pé ọ̀pọ̀ owó sì wá ní òun náà ti tún gba rice àti mílíkì no my rice àti mílíkì náà wọn ló ti gba rice àti mílíkì wọn ò dẹ̀ mọ̀ pé rice and milk yẹn kọ́ ni irú owó jẹ owó tó fẹ́ fún mi kọ́ ni problem tiẹ̀ but let's say the truth wòlíì tó sọ bẹ́ẹ̀ òun náà permutation tiẹ̀ ni ẹ̀mí fi hàn òun náà wá rí pé tó wà ńlẹ̀ ni kò ṣe predict pé Yàyà Bello wọn àwọn aráàlú pàtẹ́wọ́ tó bá ti ké nígbà tó wọ́n pé tó ṣe é lè ò dá àwọn gómìnà kan wà tó lè predict fún kéèyàn sọ pé yóò sunkún lórí Mákindé tó bá kúrò nígbà tí tọ́yọ̀ ń gbàdúrà kí Mákindé kúrò lọ́la because many things have been destabilized since the time tí political something yẹn ti dàrú it happening in many states irú state ẹ̀mí ti wá Kwara state are not praying for their governor again because in tó wà ńlẹ̀ wọ́n ti rí pé kíní yóò rórí mọ́ ẹni bá ṣe rere ẹni rere màlá máa bá tán mọ́ èèyàn gidi lèèyàn tán mọ́ o Súrì ó mọ̀ léèyàn tó tẹ̀lé tó pọ̀ èèyàn mélòó ló jẹ́ ẹbí Súrì mọ́ sí ta ni ó sọ pé I'm his friend Ọlọ́run kó dúró tì wọ́n jẹ́. Bàbá ọ̀rọ̀ tó wà lẹ́ ọ̀rọ̀ tó le díẹ̀ ni torí tàbá ní ká wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ti ẹ̀ mọ̀ bí tó fẹ́ gbégbà mọ́ ṣùgbọ́n nínú àwọn ìbéèrè tó ní ká béèrè lọ́wọ́ yín bí ṣé ẹ̀yin náà gbàgbọ́ pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ yìí wọ́n ní ayé Jonathan a gbọ́ pé wọ́n kó àwọn Chibok girls wọ́n ní ẹni ààrẹ tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní ṣàmọ̀ pé òun náà pẹ̀lú àwọn èèyàn tó parapọ̀ nígbà yẹn gẹ́gẹ́ bí nǹkan tó ní ká béèrè lọ́wọ́ yín o ní pé àwọn náà parapọ̀ tí wọ́n ṣe kí ni láti lè jẹ́ kí orí oyè Jonathan yẹn kó má rọgbọ fún wọ́n ń wá nǹkan tó máa fi bàjẹ́ wọ́n ní àwọn èèyàn náà lọ kó àwọn èèyàn wá wọ́n ní láti gbáyé Chibok girls yẹn títí di wákàtí ọ̀wọ̀ yìí bàbá àti ìsinmi kidnapping àdẹ̀tí ìsinmi ọ̀rọ̀ pé bandit àbí nǹkan kan láti gbà yẹn ló ti ṣẹlẹ̀ wọ́n ní Buhari tún wọlé wọ́n ní ta ló mú Buhari wá ààrẹ yìí náà ni ló ní pé kó dìbò fún wọ́n ní nísìnyí ó ti wá kan orí ààrẹ gangan tí wọ́n ti Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ṣebí àwọn ló fọwọ́ ara wọn polè kó wájà. There's misconception in that kò sí anybody tó indict Tinubu ó wà nínú àwọn tó ń kó bandit wọ Nàìjíríà o anybody ò tí ì mẹ́ṣẹ̀ rí láyé kò sí tó jọ bẹ́ẹ̀ ní bá sọ bẹ́ẹ̀ unnated ni. Let me tell you one thing I'm not a partition man mi ò dẹ̀ jẹun òṣèlú rí mi ò dẹ̀ bá wọn ṣiṣẹ́ ìjọba rí mi ò gbowó oṣù lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì rí gọ́ọ̀mẹ̀ntì tó bá ní mo ṣiṣẹ́ fóun pé mo gbowó oṣù rí kókó owó ẹ̀ sókè I'm always on my own I've been an independent broadcaster since the beginning of my life mo ń ṣiṣẹ́ fúnra mi Ọlọ́run dẹ̀ ń gbọ́ ògo so I have the right to talk to say the factual truth kódà àwọn tó wà north gan tí wọ́n ń sọ fúnra pa àwọn kó bandit wọlé they didn't link ààrẹ Bọ́lá Ahmed Tinubu with bringing in a bandit even though that kan kó bandit wọlé láyé Jonathan Tinubu has not been with Buhari gbà yẹn
9 minutes ìgbà tí wọ́n fẹ́ bí Jonathan ṣe máa lọ. Let me tell you one thing, let Nigeria be very realistic. Kì í ṣe pé àwọn policy Jonathan ló bad, weakness ẹ̀ làwọn èèyàn fi ń ta kó. Ẹ bá bímọ ẹ mọ ìwà gbogbo ọmọ yín tó ń jí ògógóró tó ṣe fàájì káàkiri tó ṣe ìdànù káàkiri wọ́n bá náà fẹ́ gbógi yín fún ṣe máa gbà. If it was during Jonathan ni wọ́n yọ kí lorúkọ ẹ̀ subsidy a lè rí ìtarí sí because àwọn gómìnà kápá Jonathan, àwọn mafias kìíní wọ́n kápá Jonathan, àwọn cabals wọ́n kápá Jonathan. So Jonathan has no say. They control him, they tell him what to do. I get me. One of the problems tani pẹ̀lú president ààrẹ ṣe tó fi ní ọ̀tá tó pọ̀ ni pé nobody can control him. He has his own blueprint. That is what people are saying. Bó bá tẹ̀ ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ ṣe kí ni blueprint yẹ. He has his target where he's going. So ẹni pé kò sí tẹ̀sán yóò fi ṣàwàdà ni kò ní dá yín lóhùn because ó mọ ibi tó ń lọ lọ́kàn tiẹ̀ ó sure pé ìtòun ṣe yìí all right. Bẹ́ẹ̀ ní ayé Jonathan tó fi gbé against ẹgbẹ́ tó fi tó bá yọ subsidy that be problem. Ó dàbí ayé Buhari náà ni. Buhari yọ subsidy kó tó ti pọ́n bẹ̀rẹ̀ sí bàjá tó tún dá padà because tó bá yọ kò lè fi ṣe tó dá àwọn tó wà lọ́ndẹ̀ ló máa kó gbowó yẹn. Sẹ́rí lórí pé ó gbé Buhari wọlé ìfún ìwọ tó dúró ìwọ tó ń wò mí tí mo dúró yìí gbogbo ala ní confidence nínú Buhari nítorí ń taari tó ṣe nígbà yìí òun àti ìdí àgbọn. Nigeria fasting pray for Buhari to come. I believe pé our saviour is coming. I believe pé as a retired general who is so active another thing nígbà yìí òun àti ìdí àgbọn. Kódà yóò wọnú gómìnà rẹ̀ kódà yóò finish wọn. I am among those people tó ń pariwo lórí rédíò officially pé with Buhari Nigeria is secure. So everybody believe pé Buhari ti tẹ́lẹ̀ láàmọ̀. A mọ̀ pé it's another Buhari that is coming that is weak and it is not as active as before. Kí dẹ́ ṣe Buhari ni òwò active. Agbára tó sọ̀rọ̀ àdì ẹ̀ ó jù lọ. Bàbá tó bá belongs to àwọn ẹgbẹ́ kan tó lágbára ẹ̀yìn àwọn àgbà tó ń gbọ́ mi wọ́n mọ tí mo sọ ní ayé ìgbà kan kì í ṣe ìgbà tó làjú dé sí ní ayé ìgbà tí àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ àwọn ògbóni àwọn kiri kan tí wọ́n sì kílẹ̀ adájọ́ ò lè dájọ́. Let me give you an example. Tó bá ṣe case kan lọ tí ògbóni mẹ́ bàbá wà nínú court tó dẹ̀ ní interest nínú case yẹn ó ní sign tó máa ṣe adájọ́ bá ti rí adájọ́ àjọ ni a ní recess a ní kọ́ kéde kan for 30 minutes ó ti rí sign tó rí yẹn sign ni pé àwẹ̀ mẹ́sọ́nu alọ́rọ̀ sọ lórí case yìí ànígbà yẹn you can't be a judge you can't be an head of state you can't even be a police DPO without belonging. Tó o bá wọnú ẹgbẹ́ awo tó jilẹ̀ gbà yẹn ó lè jẹ́ nǹkankan láyé ìgbà tá à ń sọ yìí so they control everything. So when you belong to the cabals you can't take the issue without cabal. Ẹ mọ lọ́kì tí Tinubu tó fi lè rí ìyí tó rí ṣe yìí ṣe nítorí pé gbà tó fẹ́ wọlé cabal were against him presidency are against him the party are against him almost every people tó lágbára ló against him so wọlé without support of any of them. Ẹni tó gbé sùn fún olè sọ pé wàá jẹ nínú yán bó o bá ti afún ní su ó bá tẹ láyé ìgbà tá a bá fẹ́ gúnyán ní àdúgbò wa láyé ìgbà tó wàá sáré lọ báyà wàá máa bá tẹ àwọn bá tẹ torí ẹni tó ń tú iṣu kò lè máa gún iyán so ọmọdé lẹ́kọ̀ọ́ tó bá débẹ̀ ló kọ́ gbé fún pé kó bá sáré tẹ iṣu yẹn tó bá ti tẹ iṣu yẹn tó ti ṣe wẹ́wẹ́ àwa gbódó lọ́wọ́ àwa gun ọ̀rẹ́ kò sí bó ṣe wọ́ọ̀sì tó bó jẹ́ rógódó kan báyìí á bù sínú abọ́ gbé fún ẹ kí wọn náà lọ jẹ iyán ò dẹ̀ kọ́mọ̀ fún tí anybody lè jẹ́ ńgbà yẹn so ẹ gbàgbé politics in bringing in the bandit Ààrẹ Bọ́lá Ahmed Tinubu he has never been involved but bringing in Buhari is involved because they want power from Jonathan and everybody believe in Buhari even including me. I read something I watched a clip online today woman sọ pé the same mistake tá a ṣe ní ayé Jonathan tàbí ní confidence inú Buhari ká mọ̀ tó ṣe mistake here this time. Because falas àti bóòtọ́ sọ nípa Jonathan yẹn a mọ̀ pé Jonathan tàbí gan better ju saviour tàbí ń gbé bọ̀ lọ. We need an action and not a saviour torí àmọ́ tí saviour yẹn ń gbé bọ̀ nígbà tí Buhari dé tó wọlé ẹni bá sì wà alive fúngbà tó mọ tó lọ for the first 3 months of Buhari iná ń fọ́ kíní nínú freezer wọ́n tàdí tí àwọn alátakò sí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́
pipe gas tó ń supply nínú they use Niger Delta nígbà yẹn àwọn Niger Delta boys wọ́n fọ́ gbogbo gas pipeline tó lè supply náà ó lè ṣe kíní kan kó tó di pé Yẹmí Ọ̀ṣínbàjò wọn lọ bá wọn negotiate gbà ní repentant bandi repentant kíní kan ló bẹ̀rẹ̀ now listen to what is going on now kò sí anybody tó fẹ́ ṣe tó dáa tí àwọn tó ń jẹ nídìí ìbàjẹ́ yẹn tí a fẹ́ kó ṣeé ṣe even when you are taking a decision in your house and owó àjọ tíyàwó rí gbé owó àjọ tíyàwó ń yọ nínú ọjà ó wá sọ fún ìyàwó ẹ pé kò ní máa lọjà lọ rajà mú kó lè wà comfortable o ti rí nǹkan tí ó máa supply food store àti gbogbo tá máa lò ń lé ó ti dọ̀tá lé yẹn unless tó bá ní access láti bá àwọn tó ń wá yẹn tó lè bá wọn sọ̀rọ̀ pé ẹ máa yọ báyìí lẹ́nu ẹ̀ but I believe Nigeria is going to be okay by God's grace. Amen sir. Ẹ ṣeun gan. Bàbá lẹ́nu ijọ́ mẹ́ta yìí a rí fọ́nrán kan tó jáde tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa fọ́nrán yẹn níbi tí Sowore ti grant interview tí wọ́n sọ pé báwo ni Nàìjíríà ṣe máa lo army chief of army staff kò dẹ̀ jagun rí gbogbo àwọn wọ̀nyí businessman ni wọ́n a dẹ̀ pè wọ́n ní chief of army staff àwọn major general ta ní wọn ò jagun kankan rí a dẹ̀ fi wọ́n jẹ major general ní pé yes ibi tí problem ti wà ní pé tí òun bá wọlé these are the people tó yẹ pé òun máa bọ́ndù kúrò bàbá ilẹ̀ rí sí ọ̀rọ̀ yẹn ṣó possible nílùú tèmi àti yín jọ wà ẹ́ ní pé ẹni tí ò jagun rí kọ́ dẹ̀ sọ di. I Sowore sure chief of army staff ò jagun rí I is very sure is he part of the foundation the formation of the army so possible kí ọlọ́pàá dé position DPO kẹ́ni kò gbé mọ́ rí kò possible now adé ló fi lè rí station kan tí wọ́n fi admin officer ṣe DPO ó gbọ́ Yorùbá tí mo sọ ó lè rí kí lorúkọ ẹ̀ àwọn tí wọ́n fi ṣe chief of army staff chief of defence staff they have to be GOC tẹ́lẹ̀ general officer commanding wọ́n bá dẹ̀ jẹ́ general officer commanding bí ò lójú ogun ó command àwọn tó lọ sójú ogun ṣé wọ́n máa fi mechanic ṣe head of engineering department ministry ni no answer me Sunday fi mechanic ẹ̀ tó kọ́ mechanic ṣe anything tó bá máa fi chief engineer company ṣé wọ́n fi ẹni tó lọ kọ́ computer science àti kiri kan sí ni he will be well read o lè rí èèyàn tó wọ sí ọlọ́pàá as recruit ó di DPO àfitọ́lọ́ bàbá ṣe kò tí ẹ̀ possible ó wọ sí ọlọ́pàá as recruit tó bá máa retire bóyá 1 star ọlọ́run dẹ̀ pọ́nlé ni tó bá ní 2 star lucky ni ó mọ iraki tí wọ́n fi ní promotion ni so before you get to that level wàá ti lọ sí Nigeria Defence Academy ṣe rí àwọn èèyàn máa ṣe mistake kan ó dàbí ayé Buhari tani is an illiterate kò lọ school tí o bá ti wọ sí ọlọ́pàá either ọlọ́pàá o navy o army o anything tó jẹ́ force even up to custom up to all this kìíní tẹ́ ń wò yìí àwọn immigration and other things kó tó lè dépò pé o ti ń dé brigadier àbí major level kọ́ọ̀sì tó ti máa lọ training tó ti máa lọ ó ti ju ẹni tó jẹ́ graduate lọ I am telling you because when you finish from defence academy just like you are a OND or HND o that depend lórí kan tó bá lọ ó bá dẹ̀ ti ń parí less than 2 years wọ́n tó rán ẹ lọ gbogbo àwọn tó rí tí tó di ọ̀gá níṣẹ́ ọlọ́pàá iṣẹ́ army iṣẹ́ navy kò sí tí ò ti lọ sí outside country lọ sí training wọ́n ti lọ training kan they go for different training when you get to their houses and the offices you will see them with foreign soldiers and foreign kìíní tí wọ́n ṣe meeting pẹ̀lú Sowore talk sometimes as if he's derailed akọsọ̀rọ̀ gbàm I still watch one of his video lẹ́ni only thief is thief you must call thief president is thief vice president is thief governor is thief kìíní is thief all of us are thieves but it's not normal kí ọmọ ó pe bàbá ẹ̀ lólè in normal setting bó bá tiẹ̀ máa sọ ní bí wọ́n ṣe sọ ó lè pè mí lólè kí n take it easy now so sẹ́rí àwọn ọ̀rọ̀ kan wà tí mi ò fẹ́ ká go into you don't tell somebody ó jẹ́ àkátà company kò ní kò lọ school are the company mad ṣé wọ́n lè fi kí lórúkọ ẹ̀ ẹni tí ò lọ school lọ ṣe teacher kí lórúkọ ẹ̀ ní university they can't use him as teacher because ọmọ pé kò lọ school experience yẹn ẹni tó mọ kíní yẹn lẹ lè fi síbẹ̀ so ìtò wà nílẹ̀ gbàgbé èyí tó sì ń bá wa báyìí ó lọ́rọ̀ ààbò bá sọ̀rọ̀ politics tó sì ń brew up tó ń da wàhálà níbìkan ó sì sẹ́rí activist kan sọ̀kan nípele òun náà fẹ́ gé kí lórúkọ ẹ wo kéèsì ìgbà tó wà court ẹ wo lady tó wọ red tó ń demonstrate tó ní governorship candidate Abia State ṣé ẹni yẹn lè jẹ secretary ọjà
the action shows that it's not even morally okay láti lead ilé ẹ̀ talk less of the so bird of the same feather flock together ẹ wo standard ẹ̀ tẹ́ ń bá rìn náà ọ̀rẹ́ ẹ̀ hàn mí ilé mọ́rú èèyàn tó jẹ́ tó ẹ gbàgbé ọ̀rọ̀ ti kí ni ẹ jẹ́ ká sọ tó ń bá Nàìjíríà báyìí. ẹ ṣeun gan-an bàbá lẹ́yìn ọ̀sẹ̀ tó kọjá yìí náà a rí pé ààrẹ Nàìjíríà President Bola Ahmed Tinubu ìyàwó wọn First Lady Olúrẹ̀mí Tinubu tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ ní pé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní pé àwọn ti ṣètò bí àwọn ṣe máa fún wọn lówó kó bẹ̀rẹ̀ sí ń dín àkàrà kó bẹ̀rẹ̀ sí ń ṣe kúlíkúlí kó bẹ̀rẹ̀ sí ń ta àgbàdo kí wọ́n lè máa ṣe kíni kó lè máa rí owó díẹ̀díẹ̀ láti mọ́wọ́ sẹ́nu ṣùgbọ́n nígbà tí fọ́nrán yẹn jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bínú ní pé ẹ sọ̀rọ̀ pẹ̀lú confidence ní pé kí àwọn kó máa gbowó káwọn á lọ máa ta kúlíkúlí káwọn máa dín àkàrà lẹ́gbẹ̀ẹ́ títì ní pé ẹ ti ẹ̀rọ ti life àwọn ní pé àìmọye àwọn èèyàn tó ń dín àkàrà lẹ́gbẹ̀ẹ́ títì lẹ́kọ̀ọ́ tí àwọn ìjọba ò jẹ́ kí wọ́n ráyè tajà ẹ̀yin tún wá sọ pé ẹ tún encourage irú nǹkan bẹ́ẹ̀ bàbá ilẹ̀ rí sọ́sọ́. Torí ẹni tó bá ṣẹlẹ̀ Nàìjíríà we must politicize it. Ìyá tèmi ìyá tèmi tó bí mi kò sí business tí ó ṣe ẹgbà tó kú tán ọ̀dọ̀ ìyá bàbá mi tí wọ́n fi mí tì ó ń ta àkàrà adé àkàrà láàárọ̀ àti ẹ̀kọ́ àwọn alámà kiri ẹ lọ àtàmọ́ẹ́mọ́ẹ́ àti èkúrú tó bá dọwọ́ rẹ̀ abáde school àkiri ẹ̀ this is the area I'm going to bí ìyàwó ààrẹ ṣe míì ní ẹ̀ kọ́ làwọn èèyàn ṣe gbé yẹn ṣe bí ààrẹ èèyàn tí ó ń ta àkàrà tó ń ta ẹ̀kọ́ tó ń ta kúlíkúlí ó ń ta wòsíwòsí tó ń rán ọmọ lọ sí university what she is trying to say ni pé gbogbo wo ò lè máa wá iṣẹ́ ńláńlá they are ready to release money tí wọ́n bá fún yàn ní 100 kó fi bẹ̀rẹ̀ owó àkàrà tí ayé rẹ̀ ò ti change ni it's not compulsory must be on the roadside ó lè máa dín àkàrà wájú ilé ẹ̀ ó lè ṣe kúlíkúlí nulẹ̀ kó gbé lọ sáàrin ọjà ṣé bí àwọn èèyàn ṣe kí lórúkọ ẹ̀ plantain chips I had a secretary one time she is my secretary ó ṣe dry cleaning kí lẹ máa pè tí ìyàwó rẹ̀ bá ní ká lọ ṣe dry cleaning a ní alágbàfọ̀ ni kó lọ ṣe bẹ́ẹ̀ ni wọ́n alágbàfọ̀ ló ṣe did you get me she was my secretary at the same time dry cleaner ìjọ tí ó sọ pé mo pè kí ló ní òun fọṣọ láàárọ̀ oníṣọkìlá ó lóun ṣe dry cleaning wọ́n máa dry cleaning aṣọ tèmi náà wọ́n máa sanwó dry cleaning lọ́tọ̀ I encourage her bẹ́ẹ̀ ká ní ìyàwó rẹ̀ ló sọ pé ẹ máa ṣe sí alágbàfọ̀ ṣe alágbàfọ̀ kọ́lé kò yé èèyàn ni a rí èèyàn tó ń dín àkàrà tó ti kọ́lé a rí èèyàn tó ń ta àgbàdo yìí ṣàgbàdo ẹyọ kan méjì ìtọ́ bá fún wọn ní bí 100,000 ó lọ gbé àgbàdo lápò ó ń lé àgbàdo yẹn ó ń ta fún àwọn aráàlú tó fẹ́ fi jẹ ẹ̀wà tó fẹ́ ṣe àgbàdo ta òun náà tún ṣe àgbàdo you know how many kìíní tó máa mú kúrò mẹ́ ó máa tọ̀sán ta pineapple ta kìíní kan woman kan wà ní ọ̀nà ibi ilé mi tí máa ń gbà jáde lójoojúmọ́ níbi last bus ó ń ta èso ta gbogbo ẹ̀ ilé tí ó ti ń tẹ èso yẹn ló kọ èso dẹ̀ ló ń tà láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ so sẹ́rí we have one problem in Nigeria ẹni tí a fẹ́ kò sí tó ṣe tó ń wu ni. Let me tell you one thing. Those people who hate Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, it's not because he's the president o. Wọn ò hate ẹ̀ nítorí pé ó jẹ́ president. Wọn ò hate ẹ̀ nítorí pé tó ṣe ò dá o. Personal hatred pé Ọlọ́run pọ́nlé. Torí Ọlọ́run pọ́n wọn lé. Bẹ́ẹ̀ni, they don't understand the sources of the money. Wọ́n kàn believe pé báwo lè yẹn ṣe ní irú owó báyìí. How can somebody be as rich as this? I had a friend tó pè mí pé iṣẹ́ kí ni mò ń ṣe. Mo ní kí ló dé tó ń bá délé gbọ́dọ̀ wà mò ń sùn kò dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe ń sùn yẹn mo ti ṣiṣẹ́ thousands torí òyìnbó ti ṣayé dẹ̀rọ̀ bá ti gbé fóònù mo ti send gbogbo program sí rédíò láàárọ̀ mo ti monitor dìbì náà màá tún second oorun mi tí tọ̀sán bá ti fẹ́ bẹ̀rẹ̀ màá tún jí màá tún monitor màá tún gbogbo client tó yá ẹgbọ́ kìíní yìí o tó bá dìrọ̀ lẹ́gbọ́ tí mo polówó lé ní wọ́n á sanwó bóyá 200 bóyá 150 bóyá wọlé mo yọ percentage tèmi mo sọ ti rédíò màá tún send ìtọ́lá I am working at home but if you are not close to me wọ́n ní sẹ́kí ló ṣe I met a lady ó ní ìjọ tó wá sílé mi kò mọ̀ mí rí tẹ́lẹ̀ akọ̀rin ra níjọ tó wá sílé mi the second day àbí second time mo pè pé kó wá olóòlù gbà kí n fi ṣògùn owó mo ní kí ló dé ó ní 1-2 days òrìṣẹ́ tí mo ń ṣe ó lóun dẹ̀ rí fìlà lọ báyìí ilẹ̀kẹ̀ lọ báyìí ọ̀pá lọ báyìí eléyìí lọ báyìí ó ní àwọn tó ń ṣe ritual ló mọ ní tí mo ní ọba ní mi I wear the cloth that match the shoe and other things
gbogbo ẹ̀ mi ò mọ cost mi àwọn èèyàn tó bá ti ra sọ fún mi wọ́n á ṣe fìlà wọ́n á ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n á fi bàtà sí olówó ohun ìgbà yẹn Yorùbá ẹ lé torí kò mọ̀ mí òun ló sọ tẹ́mi gbọ́ o million madam saying it ẹnìkan sọ kọ́mẹ̀ kọ́mẹ̀ dájọ́ kóńjẹ ló gbóni tí Ṣèyí ti rí owó ṣẹ̀ṣẹ̀ yóò di mílíọ̀nù àkíbà bẹ́ẹ̀ tó di president ni Ṣèyí ló mú bàbá ẹ̀ lọ Qatar lọ́dọ̀ prince náà he has been doing international business with people ó tó di pé bàbá ẹ̀ jẹ́ president ìyàwó ọmọ president ìyàwó president ẹbí president ó ní access sí tó dáa jùlọ wa lọ ó ráyè mọ́ ṣé Ṣèyí Tinubu wà lé ẹ̀ á ní kó fún ní gbogbo ayé ẹ̀ ò ní fún inú òtí ẹ̀ nínú pé Ṣèyí Tinubu bẹ́ẹ̀ ṣeré àbí Ṣèyí Tinubu lè bọ́bìnrin kan sọ̀rọ̀ kóbìnrin ẹ̀ sọ pé no so privileges wà ẹ wáyé Buhari náà wọ́n ní ọmọ ẹ̀gùn báìkì kìíní kan 1,000 kò gun báìkì 10 million báìkì tó pé wọ́n máa fún ni. My wife went to somewhere she want to buy a bag of pure water wọ́n dẹ̀ síbù tó fẹ́ gbé báàgì sanwó plate number mọ́tò ẹ̀yin ìyàwó ọba sanwó nìyẹn màmá ẹ mọ iye ọkọ yín o kò yẹ ká mọ ra báàgì kan o bó bá jẹ́ ó yẹ ká wọ́n dẹ̀ wọ́n kó 5 báàgì fún wọ́n tún fún lórí sísìn kan tẹ̀mọ́ obìnrin pẹ̀lú láti tẹ̀gbà tó dẹ̀ délé ó ní kan náà àwọn àlè mi lórí ìta tí wọ́n kó gbogbo ẹ̀ fún un táwọn torí pé kì í ṣe Yorùbá bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ Yorùbá ni yóò mọ fálù tí wọ́n sọ fún un tó sọ fún ni pé orúkọ ọkọ ẹ ju àyè tó ń jẹ yìí lọ because dírẹ́sì yẹn làwọn òfin lè fún ẹ ní àpọ̀lẹ́ pípẹ́ ká ló jáde bí kí n táwọn dẹ̀ pílẹ̀ nípa kò sẹ́ tí ó gbowó ẹni tì lọ́wọ́ ẹ̀ náà so ohun tí mò ń sọ tí mo sọ sápò yẹn ni pé kò sí bó ṣe le tó láyé yìí àwọn ipò yẹn ó máa ràn wá lọ́wọ́ láti dé the next place gbogbo ọmọ Nàìjíríà Ọlọ́run gbé wa débi re kò sí ẹni tí ò fẹ́ bá aláṣeyọrí ṣe ṣé o gbàdúrà kí ọmọ ẹ ó di gómìnà ni o gbàdúrà pé lọ́lọ́mọ ẹ di commissioner ó di minister wọ́n á condemn ẹ tó bá yá ń gbà yẹn wọ́n á nítorí pé ọmọ ẹ jẹ́ minister ló fi ń ṣe bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ bọ́mọ ẹ bá jẹ́ ordinary DPO ó jẹ́ inspector crime gan ní station kan you are somebody so ipò ní Nàìjíríà some people use it to oppress but some people use it to help other people but títí máa advice yẹn ni pé no matter your position help others to grow so that lọ́la ìwọ náà lè rúgà pé I am this